أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان من سبحت له السماوات بأكنافها وسبحان من سبحت له البحار بأمواجها وسبحان من سبحت له الجبال بأصدائها وسبحان من سبحت له الحيتان بلغاتها وسبحان من سبحت له النجوم في السماء بأبراجها وسبحان من سبحت له الأشجار بأصولها وثمارها وسبحان من سبحت له السماوات السبع والأرضون السبع ومن فيهن ومن عليهن سبحان من سبح له كل شيء من مخلوقاته تباركت وتعاليك يا حي يا قيوم يا عليم يا حليم. سبحانك لا إله إلا أنت وحدك لا شريك لك تحيي وتميت وأنت حي لا تموت بيدك الخير وأنت على كل شيء قدير. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. Akí ọba tí ó yẹ ní kíkí, atọrọ àánú Ọlọ́run, orí àjẹǹjẹ tán Ọlọ́run, orí Ọlọ́run tí ó ní lópin fún Ànábì Muhammadu, kó máa kún èyí tó ti ṣe fún nínú oore, kó máa kún èyí tó ti ṣe fún nínú ìmọ́lẹ̀. Ó fún rẹ̀ ṣànábì Muhammadu láṣáájú gbogbo àwọn ànábì Ọlọ́run. Ó fún rẹ̀ ṣe Muhammadu sallallahu alayhi wa sallam lẹ́ni tóun nífẹ̀ẹ́ sí jùlọ, lẹ́ni ayò òun. Ẹnìkan kọ́ ló bẹ Ọlọ́run kó tó ṣe bẹ́ẹ̀. Àwa bẹ̀wọ̀ Ọlọ́run, túnbọ̀ bá wa kí ànábì jù bẹ́ẹ̀ lọ, túnbọ̀ bá wa ṣàánú ànábì jù bẹ́ẹ̀ lọ. Láwùjọ gbogbo àwọn ànábì Ọlọ́run yòókù, gbogbo àwọn tí wọ́n ṣoore fún wa rí, Ọlọ́run bá wa ṣe dáadáa fún gbogbo wọn náà. Nínú àwọn àfáà wa àtàwọn òbí wa, gbogbo olóore wa, gbogbo aláàánú wa, gbogbo wọn la tọrọ kí á ti gẹ̀ fún, atọrọ fún gbogbo àwọn tó jíṣẹ́ Ọlọ́run ṣáájú wa nínú gbogbo àwọn ẹni rere. Ẹni tí ń bẹ láyé nínú àwọn tí ò sí láyé mọ́, Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Atọrọ fún gbogbo ojú ọkùnrin ojú obìnrin nínú mùsùlùmí tí wọ́n ń wò wá tán gbọ́ wá láti lè ṣàǹfààní kan sí kejì nínú ọ̀rọ̀ Ọlọ́run. Atọrọ fún gbogbo wa pé ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run, oore rẹ̀ tí ò ní tán kó máa bá gbogbo wa gbé lábẹ́ kíkí ọlọ́lá, kíkí ọlọ́lá, kíkí àlìjánà, wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ibi tí a bára wa sọ̀rọ̀ Ọlọ́run dé nínú súrátù Hud, níjẹ́ ìjọ tá a bára wa sọ̀rọ̀ gbẹ̀yìn, òun ni ọ̀gángan tí Ọlọ́run ti ń pìtàn Nábì Sọ́líhù fún wa àti bó ṣe jíṣẹ́ Ọlọ́run fáwọn ènìyàn rẹ̀ ní àyà 61 níbẹ̀ la tú dé. Ọlọ́run ní qalu ya Sọ́líhù قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا
وإننا لفي شك مما تدعونا إليه مريب قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني منه رحمة فمن ينصرني من الله إن عصيته فما تزيدونني غير تخسير ويا قوم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب قريب فعقروها فقال تمتعوا في داركم 3 أيام ذلك وعد غير مكذوب. ọlọ́run ọba dáadáa ó ní ìgbà tá Nábì Sọ́líhù jíṣẹ́ fáwọn èèyàn ẹ̀ tán ń pé ẹ mọ Ọlọ́run lọ́kan, ẹ tọrọ àforíjìn, ẹ padà sọ́dọ̀ Ọlọ́run, ẹ tọrọ àforíjìn yìí tí ẹ ti ṣe ṣáájú nínú ẹ̀ṣẹ̀ nínú ẹbọ. Qalu ya Sọ́líhù, èsì tí wọ́n fọ̀ fún Sọ́líhù ni wípé Sọ́líhù qad kunta fina marjuwan qabla hadha, tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí kó tó bẹ̀rẹ̀ sí ní máa jíṣẹ́ tó ń jẹ́ qad kunta fina marjuwan. Adẹ̀wà fọkàn rí sí o, ó disappoint wa gan o. Qad kunta fina marjuwan qabla hadha. Ń tá a fẹ́ ọkàn tá a fi sí ọ lára yàtọ̀ sí tó ṣe yìí. Èrò wa sí ọ yàtọ̀ sí tó ṣe yìí nítorí pé wọ́n ní ṣáájú ká Nábì Sọ́líhù alayhi salatu wassalam kó tó dà Nábì Ọlọ́run, kó tó di pọ́lọ̀ ń gbé dìde ní ìjà Nábì sí wọn ń ló ti jẹ́ ẹni rere. Àwọn kan ní ó jẹ́ ẹnìkan tó ní ìlàkà ìtọ́lọ́gbọ́n nú gan, torí rẹ̀ pé débi pé wọ́n mọ̀ ní ọ̀jọ̀gbọ́n nínú gbogbo ìlú. Gbogbo àwọn ìjọ Thamud wọ́n mọ̀ Nábì Sọ́líhù kó tó dà Nábì Ọlọ́run, wọ́n ti mọ̀ ọ́ lọ́jọ̀gbọ́n tó yẹ sí pé gbogbo ẹni tó bá fẹ́ fẹ́yàwó wọ́n lọ bá pé fún wa mọ̀ràn, ta ni kí n fẹ́, lágbájá ọmọ lágbájá ni àbí tàmọ̀dù ọmọ lámọ́yìn ni kí n fẹ́. Wọ́n mọ̀ ní àgbàlagbà kan tí ó ní làákàyè inú púpọ̀. Ẹni bá fẹ́ dáwọ́lé òwò tó bá fẹ́ dáwọ́lé bísínẹ́sì wọ́n lọ rí, wọ́n consult ẹ̀ fún mi nímọ̀ràn, yá mi ní làákàyè. Gbogbo àwọn àgbààgbà ìlú náà máa ń lọ béèrè ìmọ̀ràn lọ́wọ́ ẹ̀. Ọ̀rọ̀ ọgbọ́n, ọ̀rọ̀ òye, ìjìnlẹ̀ ọ̀rọ̀ kún ẹnu ẹ̀ kó tó dà Nábì Ọlọ́run. Wọ́n níyẹn ló jẹ́ wọ́n máa sọ pé Sọ́líhù qad kunta fina marjuwan qabla hadha. Èrò tá a ní sí ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́ yìí ó disappoint wa gan. Wọ́n á ní ká má sin ẹ̀sìn àwọn bàbá wa mọ́. Pé àrò pẹ̀rù rẹ̀ lè sọrú ọ̀rọ̀ báyìí. Kódà àrònú irú rẹ̀ sí ọ láíláíláíláíláí. Wọ́n bá ní wọ́n lọ́mọ bú ṣàwà yọ yà wá lẹ́nu. Àwọn kan ní rárá bí Sọ́líhù ṣe jẹ́ kọ́nu nì wípé Ànábì Sọ́líhù alayhi salatu wassalam wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó dà Nábì Ọlọ́run qad kunta fina marjuwan yẹn ọjẹ́ ni a máa fọkàn sí. Ìtumọ̀ ẹ̀ ní pé ọjẹ́ nìkan tó lawọ́, ọjẹ́ nìkan tí ó níwàárí lọ́wọ́ débi wípé káàkiri gbogbo ìlú wọ́n mọ̀ tẹ́nìkan bá níṣòro wọ́n mọ̀ fún ohun tó ń mọ̀ràn pé ó sì lọ́dọ̀ Sọ́líhù kó ràn lọ́wọ́. Kó tó dà Nábì Ọlọ́run ni wọ́n ti mọ̀ ẹ́ lẹ́ni tó lawọ́. Wọ́n sì mọ̀ ẹ́ lẹ́ni tó yẹ sí pé gbogbo ẹni tó bá rẹ̀ ládùúgbò rẹ̀ yọ wà wọn lọ, yóò ṣe iyadatul marid, yóò mọ̀ wá láàrẹ̀ lọ, yóò mọ̀ tẹ̀lé gbogbo àwọn tálíkà, àwọn aláìríjẹ, àwọn aláìrímu, àwọn ní mọ̀ bísítì gbogbo ìgbà, yóò mọ̀ ràn wọ́n lọ́wọ́, yóò mọ̀ bá wọn ṣẹ́gun ìṣòro ayé wọn. Ìyẹn wọ́n ti mọ̀ Nábì Sọ́líhù mọ̀. Kódà ara àwọn òkìtàn kan tí wọ́n sọ fún wa pé wọ́n ti ń palẹ̀ mọ́ láwọn ìjọ Thamud láti fa Nábì Sọ́líhù ìjọba. Pé kò wọn ò lọ́ba nínú ìlú, wọ́n kàn láwọn àgbààgbà àtàwọn olórí ìdílé ni. Wọ́n wá ń palẹ̀ mọ́ àti fi jọba. Wọ́n ti ní àfọkànsí marjuwan, al-marjuwu ní àfọkànsí wa ní Sọ́líhù. Kò yẹ kí rúurú ọmọ sọ báyìí ní tí wọ́n sọnù. Qad kunta fina marjuwan qabla hadha. Wọ́n ti ní palẹ̀ mọ́ pé àwọn fẹ́ fi jọba, pé gbogbo lẹ̀ yìí o òun láfi ṣọba. Ẹ̀kọ́ tá a mú jáde ń bẹ̀ ni pé gbogbo àwọn Ànábì Ọlọ́run pàápàá àwọn tí wọ́n máa jíṣẹ́ Ọlọ́run
ọlọ́run kì í rán àwọn òbílẹ̀jẹ́ níṣẹ́ àwọn tí rẹ́kọ̀dù wọn ọ̀dà nínú ìlú wọn ládùúgbò wọn láwùjọ wọn ní ọ̀wà lọ́lọ́run wà gbé dìde yọ̀wà ní ọlọ́run ti gbé mi dìde ọlọ́run bó ni wọ́n ṣe mọ̀ wí àwọn kírísítẹ́nì ní wọ́n ní ọlọ́run rán òun sí àbí kinní kan ọmọ ní Yorùbá kan tẹ́ mọ̀ wí wọ́n ní ọlọ́run gbé àwọn dìde àbọ̀ ọlọ́run rán àwọn iṣẹ́ ọlọ́run kì í rán òun dọ̀tí iṣẹ́ ọmọ ta mu gbó ẹnìkan tó ti fi gbogbo àsìkò ọ̀dọ́ rẹ̀ àti bí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé rẹ̀ tó ti fi ba ayé jẹ́ lọ gbà òun náà wàásù yóò jí yóò ní olúwa ló rán mi sí olúwa ló gbé mi dìde sí ọlọ́run kì í gbóńdọ̀tí dìde kò sẹ́ni tí ò lè ṣaburú rí tí ó padà wá dẹni ire o èèyàn lè fi bẹ̀rẹ̀ ayé rẹ̀ ṣaburú èèyàn lè fi bẹ̀rẹ̀ ayé rẹ̀ ṣẹlọ́hun kódà èèyàn lè fa àárín ayé rẹ̀ ṣẹlọ́hun ìtọ́wà fún òun ni kó túbá kọ́lọ́hun sì gba tútúbá rẹ̀ kódò ó lè dẹni ọlọ́hun tímọ́tímọ́ tí ó bọ́ ọlọ́hun rẹ̀ pẹ́kípẹ́kí àmọ́ ń pé mo fẹ́ rán yàn lójíṣẹ́ mo fẹ́ gbé dìde ọlọ́hun kì í gbẹ́ni tó bá ti ṣèdọ̀tí rí dìde kí ló fà á ni pé kò ní fẹ́ fi ààyè ẹlẹ̀ sára aṣẹ́ tó fẹ́ gbé dìde pẹ̀lú ẹ̀ táyọ̀ máa sọ pé lágbájá kọ́ ni tí máa bá wa lóbìnrin sùn òun lá máa gbọ́ wá sí lẹ́nu rẹ̀ wá sí tọ́sí wọ̀nyí lẹ́nu tó bá ní amú ti túbà mo ti change rárá àlè trust rẹ̀ àìlè trust yẹn wà ń bẹ̀ wọ́n dẹ̀ jàre tí wọ́n bá lè trust yẹ tó fà ẹni tọ́lọ́ wọn bá gbé dìde lánàá bí ọlọ́run àti kékeré rẹ̀ tí ò tí ì máa fọ̀rọ̀ ránṣẹ́ sí iná ni ó ti máa mójútó wọ́n lọ́lọ́run pé àwọn kí ọlọ́run ló pè mí àwọn kírísítẹ́nì náà ọlọ́run pè mí ọlọ́run pè mí tọ́lọ́run bá pe gbogbo àná lọ́lọ́run pè lẹ́ẹ̀márùn lójúmọ́ àbí làdáni èé pè ràn gbogbo ẹni tí ó bá gbọ́ tí làdáni bá pè wọn ọlọ́run ní pè ọ́ tí wọ́n ní kọ́díkọ́ ọmọ ti sọ láti ìpèpè ọlọ́run ìkànnù kèpè ọlọ́run ní hajj tí gbogbo wa máa dá lóhùn ìpèpè ọlọ́run lòun náà láàfin mọ́ ní labẹ́ik Allahumma labẹ́ik mo dọ́ lóhùn ọlọ́run mo dọ́ lóhùn ọlọ́run adáhùn ìpèpè olúwa àmọ́ pé ìpèpè mo fẹ́ rán ọ níṣẹ́ ọ fẹ́ jẹ́ òjíṣẹ́ mi ẹni tó bá mọ́ kànga lọ́lọ́run máa ránṣẹ́ ọlọ́run irun dọ̀tí ńṣẹ́ kì í rán amúgbó ńṣẹ́ kì í rán mọ̀tá ńṣẹ́ kì í rán láì ní tìjú ńṣẹ́ anabi sọ́ọ́lù ni àwọn èèyàn rẹ̀ ní akọ́dúnkún tàfi iná mọ̀rìjú wa ń kọ́bùlà hàdà kó o tó dìde kó o tó pèrè lánàbí ọlọ́run náà láti níran kan ń pẹ́ nìire ní ọ láti mọ̀ ọ́ lẹ́yìn gidi anabi sallallahu alayhi wa sallam nígbà tí òjíṣẹ́ ńlá anabi sallallahu alayhi wa sallam tọ́lọ̀ ń gbé dìde ìyá wa Khadija nígbà tí anabi bẹ̀rẹ̀ sí ní máa jíṣẹ́ tó wá kọ́kọ́ rí wáyí tó gba wáyí kínní ọdẹrùbá àyà rẹ̀ já ní tí ò rírí ọ̀rọ̀ tí ò gbọ́ rí wọn ló tútù bẹ̀rẹ̀ sí ní máa mú ńlọ wá sá káàkiri nínú hadith tí Imam Bukhari gbà wá ó wá lọ báyàwó rẹ̀ ńlé ń pé zamiluni dafiruni ẹ dáṣọ bò mí òtútù mú mi ẹ dáṣọ bò mí òtútù mú mi ṣé tá Ànábì bá fẹ́ gbà wáyí nínú sáìnì tí máa ń rí ni pé òtútù máa ń mú nígbà tí tó bá fẹ́ rí Jìbìrìlù gba alukur'an ọ̀rọ̀ tó tóbi lọ̀rọ̀ tọ́lọ̀ máa fi ránṣẹ́ ọ̀rọ̀ táwa ń kà pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá à ń gbọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí ọ̀rọ̀ ní inna sanulqi alayka qawlan thaqila Muhammadu àwọn ọ̀rọ̀ tá a máa fi ránṣẹ́ sí ọ̀rọ̀ tó wúwo ni o tó bá fẹ́ gba mẹ́sẹ̀jì náà ọ̀rọ̀ náà máa wúwo gan lára rẹ̀ àwọn á nígbà tó wá dààmú tó wá wọlé lọ ní Khadija ìyàwó rere wa ń fi lọ́kàn balẹ̀ kí ni sọ fún jọ náà ó ní innaka la tasilu rahim mo mọ̀ pé ọlọ́run ò lè ra ọ láre n tó ń rí yìí tí ń yọ sí ọ yìí àtọ̀rọ̀ tó ń gbọ́ yìí kò lè já burú ó dá mi lójú kálá wallahu la yakhzik ọlọ́run ò ní dójú tí ọ kò ní já ọkulẹ̀ nítorí wípé innaka la tasilu rahima kẹtí ànábì ọlọ́run dòdò àti àwọn quality tádìjà fi ń ròyìn ànábì yìí sallallahu alayhi wa sallam àwọn quality ìwà tó ti wà lọ́wọ́ rẹ̀ kó tó dà ànábì ọlọ́run la tasilu rahima ẹbí ọ̀tọ́wọ́ rẹ̀ bàjẹ́ rí tẹ́rí nǹkan wàtẹ́kọ̀rọ̀ dọ́ìfà ó sì máa ṣèyàn lálejò ọmọ tọ́jú àwọn èèyàn bọ̀ àwọn èèyàn ló ń jẹjẹ wàtáhàmílù kálà dúdú ẹni bá níṣòro ọmọ ràn wọ́n lọ́wọ́ wàtùksíbùl màdúmà ẹni tó bá wá jíjẹ wá múmu tí ò rí bọ̀rọ̀ ọmọ ṣe wàhálà láti fún wọn jẹ ọmọ ṣe wàhálà láti bá wọn tán ìṣòro wọn ẹ̀rí bó ṣe rí kó tó dà nẹ́bí ọlọ́run ni wọ́n sọ wọn wàtùnínú àlànà wá ibil khalki gbogbo ìṣòro tí máa ń bá àwọn èèyàn ó dìde tí wọ́n gbígbàpọ̀ bá wọn tán gbígbàpọ̀ jẹ́ bí àtàrà wọn láti lè ràn wọ́n lọ́wọ́ yọ wọ́n nínú ìṣòro bí wọ́n ṣe máa rí kán tó dà nẹ́bí ọlọ́run àmójútó ọlọ́run ti máa wà pẹ̀lú wọn èyí tó lálàáfíà jù nínú ọ̀rọ̀ àwọn mímọ̀ ni pé isma protection ọlọ́run
tí máa wà pẹ̀lú àwọn ànábì Ọlọ́run tí wọ́n fi ṣìṣe tí wọ́n fi ṣìsọ tí máa wà pẹ̀lú wọn nígbà tí mẹ́sẹ̀jì bá bẹ̀rẹ̀ pẹ̀lú wọn tán ti dà ànábì Ọlọ́run isma yẹn tí máa wà pẹ̀lú wọn náà kan tó dà ànábì Ọlọ́run èyí tọ́lá láàfin àjùnú ọ̀rọ̀ nù nítorí pé láti kọ́lọ́n tó dá wọn wá sílé ayé náà ló ti bá wọn gbàdéhùn pé wọ́n já ànábì Ọlọ́run nínú àyídá akhazna minan nabiyyina mithaqahum ó nínú àyídá akhadha Allahu mithaqan nabiyyin so àdéhùn yẹn ti wà kan tó wálé ayé pé tán bá dáyé òjíṣẹ́ ni wọ́n jẹ́ so ajá sí pé ó ní láti mójútó wọn láti kékeré wọn torí tán bá ní bad record yóò bá iṣẹ́ tán fẹ́ jẹ́jẹ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam ó kọ́ wọn pé Maka wọn ni al-amin olódodo ẹni tó ṣe fọkàn tán ni wọ́n ti mọ̀ ọ́ bẹ́ẹ̀ láti kékeré ẹ̀ kódà bàbá rẹ̀ nígbà tí wọ́n wójú oúnjẹ tí ń bẹ ń kékeré yustasqal gamamu biwajhihi tí wọ́n ń dààmú Mẹ́kà tí wọ́n ń wójú ní kékeré lànàbí wà tó sì wà lọ́mọ kékeré wọ́n wá tún gbé síwájú wọ́n fi ibẹ̀ lọ́hùn pé à ń wójú níwọ̀n tí mọ̀ pé yóò padà dà nàbí Ọlọ́run wọ́n kàn mọ̀ pé ọmọ alálùbáríkà kan lọ́mọ yìí jẹ́ gbogbo àwọn tí wọ́n bá já nàbí Ọlọ́run ibi tá a ti wá nù rẹ́kọ̀dù wọn dà sẹ́ràzà àtìyà wọn ntẹ mọ̀mọ́ wọn ládùúgbò wọn nínú ẹbí wọn yóò dà kó tó jẹ́ ànábì Ọlọ́run torí kíṣẹ́ yẹn lè dùn jẹ́ fún un. àwọn ìjọ ànábì sọ́ọ́lì wọn sọ fún pé qad kunta marjuwan qabla hadha n ta fọkàn sí lára rẹ yàtọ̀ sí ti àrí àti fẹ́ràn rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kódà wọ́n là ń rò pé a fi jọba. atanahana an na'buda ma ya'budu aba'una. yìí tọ́ wá ń wí ìwájọ wa lójú pé ẹ̀sìn táwọn bàbá wa ṣe tí wọ́n fi lọ́ọ́ bọ́ lọ́hùn ńlọ wa ní ká gún ní kúrò ń bẹ̀ ká má ṣe irú ẹ̀sìn bẹ́ẹ̀ mọ́. wa innana lafi shakkin mimma tad'una ilayhi murib. ẹ̀mí wọ́n balẹ̀ sí mẹ́sẹ̀jì rẹ̀ yìí innana lafi shakkin ń ṣe wá ní iyèméjì ẹ̀rí wọ́n kọ́kọ́ ń ṣe iyèméjì lọ́wọ́ bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yóò ṣe wá jẹ́ bẹ́ẹ̀ wọn ò sì fẹ́ kan lábùkù nígbà tán mọ́ ẹlẹ́ni rẹ̀ qad kunta fina marjuwan qabla hadha ó kì í purọ́ fún wa ó kì í ṣàbòsí fún wa ó àmọ́ ọmọ ìwà káyànyàn jẹ́ ká lu jìbìtì a sì mọ́ ọmọ yìí pé bóyá nítorí pé ó fẹ́ joyè kan lójú ọmọ sọ báyìí kódà yìí tó ń sọ yìí ó tún lè dí oyè jíjẹ rẹ lọ́wọ́ so tí ń fi hàn wọ́n pé sincerity ń bẹ nu mẹ́sẹ̀gì anabi sallallahu alayhi salatu wassalam àmọ́ wọ́n ń dà wọ́n lọ́kàn wípé bó ló ṣe possible kó jẹ́ bẹ́ẹ̀ ní tó ń sọ yìí ìtumọ̀ rẹ̀ ni pé àwọn bàbá wa kú lérí àánú ìtumọ̀ rẹ̀ ni pé àwọn bàbá wa kú lórí asán ẹ̀sìn àwọn bàbá wa mùríbìn wọn á sọ pé ọ̀rọ̀ wa kúrò ní ṣáku kódà ń taarò ní pé ó dà ipò ọmọ ń tọ̀ ń sọ gbogbo ẹni tí bá ti máa sọ dáadáa náà ni máa padà àṣìsọ ó dà pé ìtò sọ lẹ́ni yìí ò àṣìsọ ni ìtò bẹ̀rẹ̀ sí ní jẹ́ níṣẹ́ fún wa yìí àṣìṣe ni wọ́n sọ bẹ́ẹ̀ sáà nàbì sallallahu alayhi salatu wassalam. qala ya qawmi ara'aytum in kuntum ala bayyinatin min rabbi anabi sọ́ọ́lì ní ẹ wò ẹ̀yin èèyàn mi in kuntum ala bayyinatin min rabbi tó bá jẹ́ sí pé iṣẹ́ tí ń jẹ́ fún yìí ẹ̀yin náà gbé yẹ̀ wò ẹjẹ́ àṣefìrọ́d ẹjẹ́ àṣọpọ́s ẹ̀yin náà gbé yẹ̀ wò tó bá yẹ sí pé tòótọ́ ni mo jójìṣẹ́ látọ̀dọ̀ Ọlọ́run ọba in kuntum ala bayyinatin min rabbi tó bá yẹ sí pé ẹ̀sìn tuntun tí mo gbé dé yìí ẹ̀sìn àrídájú ni ẹ̀sìn ìmọ́lẹ̀ ni ẹ̀sìn rere ni wa'atani rahmatan min indi wa'atani minhu rahmatan tọ́sí wá fún mi ní ìkẹ́ṣẹ́ nǹkan Ànábì Nuhu náà sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ṣáájú ńlójó language tọ́lọ̀ ńlò ń bí ta Ànábì Nuhu nù pé wa'atani rahmatan min indihi wa'atani minhu rahmatan tó bá jẹ́ sí pé tòótọ́ ni pé mo já Ànábì Ọlọ́run tó bá jẹ́ sí pé tòótọ́ ni mo wà lórí òdodo faman yansuruni minallahi in asaytuhu tí ń bá wá sọ pé mo ti torí kẹ́ má bàa bú mi mo ti torí pé ẹ̀sìn àwọn bàbá wa lẹ̀sìn òòṣà yìí kí n wá fi mẹ́sẹ̀jì Ọlọ́run ọba lẹ̀ faman yansuruni minallahi in asaytuhu tí ń bá ní mi ò ní gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu kí n jíṣẹ́ tó fi rán mi sí yín ta ni ó gbà mí wájú Ọlọ́run lẹ́nu yín ta ni ó gbà mí là níwájú Ọlọ́run nínú yín ta ló lè ràn mí lọ́wọ́ wájú Ọlọ́run tí ìyà rẹ̀ bá dé tí Ọlọ́run bá dé tí báwí rẹ̀ bá dé ta ló lè sọ pé òun ò dóòlà mi nínú ìyà Ọlọ́run ọba nù yín gbogbo wọn dákẹ́ wọn ò rí sí fọ́. faman yansuruni minallahi in asaytu fama tazidunani ghayra takhsir. mẹ́sẹ̀jì Ọlọ́run ẹ̀sìn Ọlọ́run tó fi lé mi lọ́wọ́ tí ń bá jùúlẹ̀ tí mo ti torí pé mo fẹ́ joyè
ẹ̀ ń palẹ̀ máa ti fi mí joyè, ẹ̀ ń palẹ̀ máa ti fi mí jọba, tí mo bá wá ti torí oyè, tí mo bá ti torí àfọkànsí tẹ́ ti fọkànsí lára mi, tí mo ti torí ìfẹ́ tẹ́ ní sí mi, tí mo ti torí àpọ́nlé tẹ́ ń ṣe fún mi, tí mo á ní mi ò ní jíṣẹ́ Ọlọ́run. Fama tẹ̀sí dúnà ní rátakàṣe ajásí pé mo ṣòfò. Oore tẹ́ rò pé ẹ fẹ́ ṣe fún mi, oore kẹ́ fi mí joyè yẹn, ẹ fẹ́ fi fà mí sẹ́yìn ni, ẹ fẹ́ fi bà tèmi jẹ́ níwájú Ọlọ́run ni. Kì í ṣe gbogbo oore yín fún ọ tára ayé bá fẹ́ fún ọ nínú oore àti promises àwọn tán ní ọwọ́ agbègbè kan ní pé kó tó lè tẹ̀síwájú, kó tó lè ṣàṣeyọrí nínú ọjà yìí o. Ìwọ jẹ́ nìkan tí ń ta aṣọ lọ́jà ńláńlá kan, tí wọ́n mú ọwọ́ rẹ̀ ti mú òkè. Àbọ̀ jẹ́ nìkan tí ń ta oúnjẹ láwùjọ àwọn olóúnjẹ, ṣe mọ̀ pé àwọn olóúnjẹ ńlẹ̀ Yorùbá wọn kì í pẹ́ gbẹgbẹ́. Yàn bá ń ta bíi túwó, àbí ń bá láwọn ilẹ̀ ìlú òkè, àbí ń ta àkàrà. Wọ́n fẹ́ ẹni tí àwọn bá ń tarú ọjà bẹ́ẹ̀, wọ́n lọ́jà ayé wọ́n ń tà. Wọ́n ó sì fẹ́ mọ̀ yìí pé inú kálíbà wo ni wọ́n wà, inú ẹgbẹ́ wo ni wọ́n bìlọ́ǹgì sí, klọ́ọ̀bù wo lọ wà. Bọ́ bá lóhùn ò ní ṣe wọ́n fi lọ́ ń tipá. Tọ́ bá yarí mọ́ wọn lọ́wọ́, wọ́n tún lè mọ̀ hàn lè mọ̀. Ó kọ́ pọ̀ bẹ́ẹ̀ dáadáa nílẹ̀ Yorùbá. Kódà àwọn tán ń bẹ tí wọ́n tajà tí wọ́n ò ṣe kan tán ń jóbìnrin ilé lásán tán bẹ nílé ọkọ. Nínú tí ó gbajúmọ̀ nílẹ̀ Yorùbá ń jọ̀ǹjọ̀ǹ láwọn ìlú òkè ni pé wọ́n ní téèyàn bá ń lọ ilé, tóbìnrin bá ń lọ ilé ọkọ, nínú ẹrù tí wọ́n máa ń dì fún pé ẹrù ìyàwó, ẹni bí kí wọ́n di ẹrù àjẹ́ náà fún. Wọ́n ti bọnú ẹgbẹ́ àjẹ́ kan àbẹ́jẹ́ ẹgbẹ́ burúkú kan. Wọ́n ní nítorí kó lè bá àfírí rẹ̀ gbé níjà tó bá délé ọkọ, mọ́rú ìyá ọkọ tí ó bá pàdé. Èyí ọkọ rẹ̀ fẹ́ burú díẹ̀. Àbósìsí délé ọkọ ni wọ́n wá yàn jẹ, ni wọ́n hàn lè mọ̀ ìyálé rẹ̀ òjò gbádùn. Wọ́n bá mú sọ́dọ̀ pé àwọn fẹ́ ṣe lóore pé wàá gbẹgbẹ́. Tán báyìí sì fi lọ kò tún gbọdọ̀ pé wọn ò ṣe, wọ́n hàn lè mọ̀ pé ìwọ ò ní ṣe kíni, gbogbo wa là ń ṣe mọ̀nà. Wọ́n máa fi sọ̀làjú ní nǹkan yìí ni. Àwọn tá sì jọkùnrin jọ̀ǹjọ̀ǹ ń lo òkè bíi iye obìnrin mélòó ló bá sùn rí, iye ẹ̀mí èlé ló lè lọ tí ó kó tó rẹ̀ ọ́ làwọn máa fi sọ̀làjú. Àwọn obìnrin àjẹ́ nǹkan kan, iye ọmọ mélòó lọ pa jẹrí làwọn máa fi ṣe ọ̀làjú ńgbà náà. Gbogbo nǹkan táwọn èèyàn máa ń ṣe báwọn fi ń ṣàṣeyọrí nínú ayé, àwọn fi ń gòkè àgbà, wọ́n fi ń dọ̀tọ̀ Ọlọ́run ni. Akọni nǹkan ọ̀jọ̀gbọ́n oní ziyadatul mar'i fi dunyahu nuqsanun. Ogbon tí ọmọ ènìyàn máa rò pé òun fi ń ráyé ṣe, òun fi ń bẹ́gbẹ́ mu, tẹ́ ẹ bá yẹ̀ wò dáadáa ẹ rí i pé fi ń dọ̀tọ̀ Ọlọ́run ni. Òun dínkù ni ò lékún. Nígbà tí wọ́n á ní pé òkè nínú ọjà yìí àwa ẹgbẹ́ aláṣọ, ẹgbẹ́ àgbààgbà, nígbà tó ti tọ́ba tí ń rọ́wọ́ mú débì kan ni wọ́n ti fúnra wọn, ni wọ́n wà bá ọ, ni wọ́n ti gbúrò rẹ̀ ń pé lágbájá náà ti ń ṣàṣeyọrí, ó ti fẹ́ gòkè àgbà. Tó ti kọjá pé ó kàn ta gíní ọ̀pá 5, ẹni tó ta fún náà kòkòrò owó san ń bọ̀ wá san, ó tó bá di next week kọ́ o. Ó ti ń ta ọjà ńláńlá, ọjà tó tóbi millions lọ́jà rẹ̀ worth. Àwọn àgbààgbà ní ọjọ́ máa wá yọjú sí ẹpọ̀ ní láti join club, ẹgbẹ́ àwọn àgbààgbà. Àwọn olóṣèlú náà ń ṣe bẹ́ẹ̀ pé tó bá fẹ́ rọ́wọ́ mú ní láti belong. Tó bá ní rárá ń ní Christian ń bẹ́nu wa, mùsùlùmí ń bẹ́nu wa, kò dí ẹ̀sìn rẹ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni wọ́n ti sọ ọ̀dọ̀ Ọlọ́run. Wọ́n ti dá ọ dúró. Ìwọ lọ́wọ́ àṣẹ bóun lọ wájú sí pé mo ti lẹ́ni mo sàn, èmi náà ti ní mo ti belong sínú ẹgbẹ́ ńláńlá, ẹgbẹ́ ayé. Bẹ́ẹ̀ ni ọ̀n wálẹ̀ sí ni ó ṣe bóun gòkè sí ni. Ziyadatul mar'i fi dunyahu nuqsanun. Gbogbo ntọ́mi ènìyàn máa fi ṣayọ̀yọ̀ pé mò ń ráyé ṣe sí, tẹ́ bá gbé yẹ̀wò dáadáa o, ń wálẹ̀ sí ni. Waribuhuduna mahadil khairi khusranun. Waribuhuduna mahadil khairi khusranun. Odò nǹkan tá a máa pè ní àtàjèrè nínú ayé ní pé mò ń ráyé ṣe, mò ń bẹ́gbẹ́ mu, orí mi ń kànkè. Ẹ bá gbé yẹ̀wò dáadáa rí i pé khusranun ni. Ṣebí làwọn kan rí tí wọ́n fi sọ pé ayé yóò jẹ́ nǹkan kan. Nadharu fiha. Wọ́n wọlé ayé láti bẹ̀rẹ̀ dé parí, àtòwú táwọn èèyàn máa ń ní bẹ̀, ọlà táwọn èèyàn máa ń ní bẹ̀, òkìkí táwọn èèyàn máa ń ní bẹ̀. Falamma alimu annaha laysat li hayyin watana. Nígbà tí wọ́n rí i pé kò sí ń tà ní dàálẹ̀ nínú ayé yìí, kò sí ń tà mú lọ́rùn bẹ̀. Gbogbo ẹni tó gba ìyà, àwọn tán ṣẹgbẹ́ àjẹ́, tí wọ́n ṣẹgbẹ́ oṣó, tí wọ́n ṣẹgbẹ́ mọ̀lẹ̀ lánàá, ṣé gbogbo wọn náà fàyè lẹ̀? Ẹ sọ yìí tí ń bẹnu ayé lọ gbére tí ń bẹnu ayé lọ gbére fún mi. Kò sí. Gbogbo wọn náà fàyè lẹ̀, wọ́n kú. Allah ó dí wọn. Ká pé agbára tí wọ́n gbà àti gbogbo tí wọ́n tojú bọ̀, àtàwọn ológun ńláńlá tí wọ́n bẹ ńlẹ̀ Yorùbá ń jọ̀hún tí wọ́n máa ń fóògùn ṣe fáàrí pé n táwọn bá ṣe tì ilẹ̀ ni ó gbé, gbogbo wọn pátápátá. Tó bá sí pé oore kan bẹ́ẹ̀ ní kílé tí wọ́n máa bẹ lọ gbére nínú ayé, kí wọ́n dára wọn dúró sínú ayé pé àní kú, kò sí ti ń jẹ́ ikú. Wọn àrógùn kú ṣe.
Ọlọ́run dá wọn lágara ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo wọn pátápátá àtàwa àti wọn bákan náà àjùra wa lọ níwájú Ọlọ́run àjùra wa lọ níwájú Ọlọ́run. àwọn èèyàn wá rí àwọn ẹni rere wọn wá rí ilé ayé wọn wò tán wọn rí pé nadharu fiha falamma alimu annaha laysat liwahyin watana kìí ṣèlú kan tá a mọ̀ bẹ́ẹ̀ lọ gbére kò sí bó ṣe lé lókìkí tó àbò olóko tó àbò oníbíbí tó nínú ayé àbò olówó ó padà fi ilẹ̀ náà ni ja'aluha lujjatan làwọn bá fẹ́ kan sọ di odò kan wọ́n wá wọlé ayé gẹ́gẹ́ bí odò tíyẹn mọ́ dá kọjá ipe mo wà ń lù kan odò rèé tó là wá láàrin ìlú tí ń bẹ lókè òun là ń lọ ja'aluha lujjatan wọ́n sọ di odò kan tó dá ọ̀nà wọn kọjá watakhadhu salihal a'mali fiha sufuna wọ́n wá fi ìwà rere àti iṣẹ́ rere wọ́n fi ṣe sẹ̀fínà wọ́n fi ṣe ọkọ̀ ojú omi tí ó gbé wọn rí kọjá lórí odò yẹn tí wọ́n fi bọ́ síbi tí wọ́n ń lọ wọ́n fa ayé palẹ̀ mọ́ fún alkiyama wọ́n fa ayé palẹ̀ mọ́ fún alkiyama nílẹ̀ Yorùbá kọ́lọ́n bá wa tún ilẹ̀ wa ṣe níbi tí ẹbọ àtàìgbọ́lọ́wọ́n ọba gbọ́wọ̀ wá lára dé débi pé kò sí nǹkan tá a fẹ́ ṣe tá a ní ti ẹsẹ̀ lébọ̀ bí yàn ta ń jẹ yóò tẹsẹ̀ lébọ̀ bí yàn taṣọ yóò tẹsẹ̀ lébọ̀ bí yàn ṣe hospital yóò tẹsẹ̀ lébọ̀ nígbà kan nílùú kan ní ilẹ̀ Yorùbá kí n má dàkọ yóò lóúnjẹ kan gbajúmọ̀ ẹ̀yàn káwọn olóúnjẹ bísínẹ́sì tí wọ́n máa ń ṣe wọ́n máa ń pẹ́ kó bára wọn wọ́n máa ń nìkan bá ti ń rọ́wọ́ mú ju gbogbo ẹgbẹ́ lọ tó ti gbajúmọ̀ ni wọ́n bá gbérúmọ̀ kan jáde pé ń fi kinní kan sí oúnjẹ ń fi omi ìsanwó àwọn èèyàn ṣe nǹkan ń fomi òkú dáná ni rúmọ̀ yẹn bá káàkiri ńgbà náà ń pé lágbájá o ti ń ta ń jẹ o ń fomi òkú dáná ń fomi òkú ṣe bẹ́ẹ̀ wọ́n bá sì gbé wá sórí tẹlifíṣàn tòró káàkiri tóun náà ní láti sọ̀rọ̀ lé lérí kí o gbọ́ bó ló ṣe jẹ́ àwọn náà pé kò rí bẹ́ẹ̀ kò rí àbí kí ni ọ̀wá wí yóò ní òrí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ wọn ó ti máa fomi òkú dáná ẹni tí ń sìn sọ yìí èmi máa gbádùn oúnjẹ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn máa gbádùn oúnjẹ rẹ̀ gidi oúnjẹ rẹ̀ á máa dùn. bó ló ṣe wá jẹ gbogbo branches tó ní káàkiri inú ìlú ó ṣe wá jójú kan péré ńlò tí máa ń ṣe bẹ́ẹ̀ ó ṣe yọ̀ǹda fún gbogbo àwọn branches yòókù kan máa ń ṣe bẹ́ẹ̀ kí ló dé tó yẹ sí pé ojú kan ló ti máa ń ṣe bẹ́ẹ̀ níbẹ̀ wọ́n ti máa distribute ọbẹ̀ káàkiri gbogbo branches yòókù ó jọjọ bígbà pé nǹkan sọ jọra wọn jàre àwọn ní rárá èmi gan rò pé ó make sense ó fẹ́ káwọn customer àwọn tó bá ti jẹun ní branch yìí kán máa rí the same taste tó bá dé branch míì so normal kó ṣe bẹ̀ lójú kan náà kán máa distribute ẹ̀ káàkiri ní ìlú kò sábúrú ńbẹ̀ ó make sense business ni èyí tó bá jẹ́ òkèlè nìkan ni wọ́n kàn máa rò fún yín láwọn branches tẹ́ bá dé àmọ́ ọbẹ̀ ojú kan náà ni ó ti ṣe tí ó sì distribute ẹ̀ káàkiri gbogbo bó ṣe gbìyànjú àti fọrẹ ẹ̀ mọ́tò tí wọ́n bá ti gbérú ẹ̀ jáde lẹ́ẹ̀kan sí olóúnjẹ kan ó ti ṣetán tí ó wà lẹ́nu àwọn bóyá àwọn olóúnjẹ yòókù míì náà mọ̀ ní o bóyá sì rí òótọ́ kan ní àìmọ̀ tó bá ti jáde pé olóúnjẹ kan ń dán kinní kan wò ó kọ ọ̀yọ́ wà lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ èmi ọ̀yẹ́ mi ò gbé mi ń jẹun ẹ̀ lọ́ntèmi torí mi gbà pé mi ò ní problem kankan pẹ̀lú ẹ̀ ó bá sì gbogbo tó bá wù kó sì fi sínú oúnjẹ abájẹ bísímìláì ká tó jẹ tá a ká dàlùkùrù sí kò sí nǹkan kan àfìgbà kan tí èmi náà wá délé oúnjẹ rẹ̀ kan náà branches rẹ̀ mo bá débẹ̀ mo wá dúró ẹnu ọ̀nà tọwọ́nù canteen yẹn gẹ́gẹ́ bí ilẹ̀kùn ẹnu bí ilẹ̀kùn yẹn mọ́ wà yìí mọ́ tọ́ dá mi dúró síbẹ̀ níbi tí yóò ti palẹ̀kùn dé gẹ́gẹ́ orí àárín ilẹ̀kùn yẹn mọ́ wà kíní kankan ṣí ẹyin jù mí sí òkè kíní páálí kan bẹ tí wọ́n máa fi kọ́ tí yẹn bá wọnú canteen yẹn nú ilé oúnjẹ yẹn láti inú èèyàn máa rí i pé ẹnu ọ̀nà tí yẹn ti wọlé yẹn wọ́n fi páálí kan bo nǹkan kan ní òkè rẹ̀ òkè ilẹ̀kùn yẹn páálí kan cover nǹkan kan bẹ́ẹ̀ pẹ̀tẹ́ nìkan kan kì í sábà kà á sí èmi náà kà á sí mo ṣe wá dúró lẹ́nu ọ̀nà yẹn mọ́ tí ń ṣe lẹ́nu ọ̀nà bóyá ń gba change ni àbí nǹkan kan ṣáà dá mi dúró sí ẹnu ọ̀nà tí mo yí ẹyin jú sókè tí mo rí ti ń bẹ lókè báyìí lábẹ́ páálí àdó mo rí ń bẹ àtàṣọ pupa àdó àtàṣọ pupa lẹ́ni pé ń jàmọ̀lá kí lọ́kàn mi kí lọ́kàn gbèsè ayé mi pẹ̀lú àdó àti aṣọ pupa ọmọ Yorùbá ọ̀tá àmàlà fún wa ó rò mọ̀là fún wa ó ṣe tí wàá ní ó ṣe pẹ̀lú àdó àtàṣọ pupa tó bá ti alófin protect ara rẹ ní pé bóyá àwọn kan fẹ́ wá da nǹkan kan lẹ̀ sílé oúnjẹ rẹ àwọn kan ó ti wá nídìí àti jagun ayédè level wọn ọ̀dà ó jẹ́ nǹkan rẹ níwọ náà ò sílẹ̀ tó bá jẹ́ nǹkan rẹ ló gbé síbẹ̀ òun náà ò ṣe sílẹ̀ kí ló fi páálí bò sí ó yẹ kó lè fi proud pé yes tí mò ń ṣe correct
njọ́ lèmi tó mọ̀ túmọ̀ gbogbo orúmọ̀ tí wọ́n ń gbé káàkiri èmi ò jẹun yìí mọ́ o kọ̀ọ̀kan tún sì jọdún méjì lọ kódà kì í pọ́dún méjì hospital kan mo tún dé Nàìjíríà hospital yẹn nígbà mo débẹ̀ ọkọ̀ọ̀kọ̀ wá sí mi lọ́kàn pẹ́ lẹ́sìn ni wọ́n torí láàárọ̀ wọ́n kó àwọn yàá sí mímọ́ kan wọ́n wá ya church yẹn wọ́n wá ya hospital sí mímọ́ wọ́n lùgò níwájú hospital wọ́n lùgò wọ́n ṣàdúrà láàárọ̀ kùtùkùtù wọ́n ṣe lórúkọ Jésù lórúkọ kìnní kan bẹ́ẹ̀ àwọn àgbàlagbà sí làwọn tán ṣàdúrà ń bẹ̀ bí wọ́n ní ju bí 5 lọ níwájú ń pẹ̀tọ̀ ìwòsàn làwa wá bẹ́ẹ̀ àwa Jésù àwòkọ Jésù wá bẹ́ẹ̀ mi ò rí yẹn rò ẹnu ọ̀nà the same place tí mo ti rí tilé oúnjẹ láì mọ iye ọdún bóyá tilé oúnjẹ tí ń sọ yìí ti lé ní ọdún láti wọ 15 years o ẹnu ọ̀nà kan òun náà Ọlọ́run tún ní yíjú páálí làwọn náà tún fi bo tiwọn mo yíjú wo òkè báyìí mo tún rí àdó náà tiwọn náà àwọn náà tún gbàdú kọ́ hospital kí tún làdó ń ṣe lára aláìsàn torí Ọlọ́run àmọ́ yuminu akitharuhum billahi illa wa hum mushrikun ó fẹ́ ajẹ́ sọ́kọ́ ọmọ Yorùbá ò ní ronú àti ṣe nǹkan kan wọ́n dá chọ́ọ̀chì lẹ̀ wọ́n rí nǹkan mọ́ bẹ́ẹ̀ kódà àwọn àáfàá mi rí nǹkan mọ́ mọ́ṣáláṣí wọ́n rí nǹkan mọ́ lé kíw ṣé wọ́n láwọn fọ̀rún mi la bíjọ Ọlọ́run ní àbíbò láti pè yún nísìn. sọ wá sí yá ayọ́ alladhina amanu ittaqullaha ẹbẹ̀rù Ọlọ́run kò sílùú tó ti necessary tó Nàìjíríà ilẹ̀ Yorùbá torí wọ́n gbọ́ táwọn kan máa dáwọn àṣàkáṣà nínú àwọn àáfàá kan ó ní àwọn èèyàn wà nínú mọ́ṣáláṣí tí wọ́n ń pè kán bẹ̀rù Ọlọ́run wọn ò bẹ̀rù Ọlọ́run wọn wá mọ́ṣáláṣí believe me wọ́n ní láti sọ fún wọn pé kán bẹ̀rù Ọlọ́run nínú mọ́ṣáláṣí tán wà wọ́n wà nínú mọ́ṣáláṣí wọn máa yọ fóònù máwùn yẹn la wọ́n wà nínú mọ́ṣáláṣí wọn máa jí bàtà mọ́mù kó ìmáàmù tí yóò sọ pé bẹ̀rù Ọlọ́run gan òun gan nídìí kan tún sọ fún òun náà pé ìwọ náà kọ́kọ́ bẹ̀rù Ọlọ́run ibi tí bẹ̀rù Ọlọ́run wọn dé gbogbo ayé ló ti wọ́n o bẹ̀ tíbi tí ìhà tó kọ sílẹ̀ Yorùbá ọkọ̀ yẹ̀hẹ́ bọ́ sílẹ̀ Yorùbá púpọ̀ jù tabara àwọn tán bá ń fọlẹ̀ Ọlọ́run ọba mọ́ tán dìde pé afẹ́ bẹ́ bọjà èmi ò rí wọn bá wí tó nǹkan o èmi lèmi fi gbógun tì wọ́n lèmi ò sí ìsìn ní tòun sáfù àwọn tó bá gbógun tì wọ́n ó dijọ́ tí ilẹ̀ Yorùbá bá mọ́ kanga ń bí ẹbọ láṣẹ̀ṣẹ̀ mọ́ discuss ọ̀rọ̀ fòrò àwọn tó bá kù àṣejù lè wà lọ́dọ̀ àwọn ẹlòmíín náà tán bá ń pèpè sí tán pé ń tí èṣẹ́ bọ lẹ́bọ o àmọ́ àwọn àṣejù yẹn àmọ́ balance ẹ̀ díẹ̀díẹ̀ àmọ́ àgbọ̀dọ̀ gbógun tì wọ́n kí dáwọ́ àwọn ṣubú ilẹ̀ Yorùbá nídìí kí wọ́n fọ̀ mọ́ ibi tá a ti yà lọ ní pé wọ́n ń fi agbára lọ Ànábì sọ́lú alayhi salatu wassalam wọ́n fẹ́ kó wá jọba wọ́n ti fọkàn sí pé òun làwọn ò fi jọba ìfọkànsí yẹn àtòrè ńláńlá yẹn ni wọ́n fẹ́ kó wò kó fi ju sí Ọlọ́run ọba lẹ́ ó ní kí n bá wo tayé tí n bá wo toríire tẹ́ ń pè mí sí pé kí n wá jọba tí n bá fojú oríire wò tí mo wá kọ̀yìn sọ́lọ́run ọba famataziduna ní gẹ́rà taksir yìí tẹ́ ka sóore yẹn tẹ́ ṣe bí tọ́wọ́ mi bá ti tẹ̀ ó tẹ oore tẹ́ ṣe bí tọ́wọ́ mi bá ti tẹ̀ ó ti tẹ èyí tó tóbi jù nínú oríire khusranu ni khasara ni ẹgbà tó tóbi lọ́wọ́ mi ẹ fi nǹkan kékeré rọ́pò ẹ̀ ẹgbà tó tóbi lọ́wọ́ mi ẹ fi nǹkan kékeré rọ́pò ẹ̀ nu Ọlọ́run ní ulaika alladhina ishtarawu dalalata bil huda wọ́n rí ìmọ̀nà tẹ̀ wọ́n lọ́wọ́ ishtarawu dalalata bil huda wọ́n wá lọ ra ànù ìmọ̀nà wa ní price tí wọ́n san tán fi ra ànù wọ́n gba ìmọ̀nà lọ́wọ́ wọn wọ́n fi ànù rọ́pò ẹ̀ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ nígbà tó ti ní la ilaha illallah lọ́wọ́ wọ́n tún wá ń pè ọ́ sínú ẹgbẹ́ kan ó lè sọ fún wọn kó ti wà nínú ẹgbẹ́ kan already tán bá lẹ́gbẹ́ wo ni ló ti wọnú ẹgbẹ́ la ilaha illallah ó ṣèwọ̀ fún ọ kó tún belong sínú ẹgbẹ́ mi ó ti wà nínú ẹgbẹ́ la hawla wala quwwata illa billah ó ṣèwọ̀ fún ọ kó tún darapọ̀ mọ́ nǹkan mi lẹ́yìn Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún wọn jí wọ́n mọ̀ pé téèyàn bá ti wọnú Islam kó tún lè darapọ̀ mọ́ nǹkan mi mọ́ Anabi sọ́lì declare pé fama tẹ́sí ìdúnà ní gẹ̀ẹ́rátà khasir ń tẹ́ pè mí sí yìí ṣàwọ́rà tẹ́ pè mí sí pé kí n ju tọwọ́ mi lẹ̀ gẹ̀ẹ́rátà khasir mi ò rí sí nǹkan kan tó tayọ pé ẹ fẹ́ fi bà tèmi jẹ́ ní iwájú Ọlọ́run nígbà tá Anabi Nuhu alayhi salatu Anabi sọ́lì alayhi salatu wassalam wá fún wọn ní ìdáhùn yìí láti gbà náà wọ́n ti wá bẹ̀rẹ̀ ogun ni wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ fìtínà pẹ̀lú Anabi sọ́líhù alayhi salatu wassalam nínú ogun àtọ̀tẹ̀ tí wọ́n bá jà sí àti wàhálà tán gbé kò nínú súrátù Namli ṣẹ̀ǹpá Kùránì àmọ́ túra wọn ni ọ̀rọ̀ tọ́lọ́wọ́n ọba sọ kó díchẹ́lì ń bí ẹ̀rí díchẹ́lì rẹ̀ ní ibòmíì nínú súrátù Namli àyà 47 àti 48 lọ bẹ́ẹ̀ lọ sàlẹ̀ débi tí ìtàn Anabi sọ́líhù dé Ọlọ́run ní qalu tayyarna bika wa biman ma'ak wọ́n ní wàhálà rẹ̀ ti pọ̀ jù wọ́n bẹ̀rẹ̀ sí ní máa léhùn
ìtọ̀yárnà bíkà ọ̀rọ̀ rẹ̀ tiẹ̀ tí wá sú wa èrò wa ti burú sí ọ nǹkan pè ń tíyára nù kéròyìn ó burú kó o fi nǹkan kan ṣàpẹẹrẹ aburú tí nǹkan yẹn ò dẹ̀ relate mọ́ kó o fi nǹkan kan ṣe àpẹẹrẹ aburú pé tí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ o ẹ má retí aburú kó sì má sí nínú ọ̀rọ̀ Ọlọ́run kó sì má sí nínú ìmọ̀ ìjìnlẹ̀ ọmọ ènìyàn pé kinní yẹn ò sábàbí ló jẹ́ fún aburú òun náà pè ń tíyára ó ti wà nínú ẹbọ ni Ànábì sallallahu alaihi wasallam ní àtíyàrá tu shirk kí yẹn ó ní tíyára ẹbọ ni à ń bọ̀ wá sọ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kí l'Ànábì gbà lérò àmọ́ ti wà nínú ọ̀làjú ayé tipẹ́tipẹ́ rí i pé Yorùbá náà sọ pé obìnrin tí kò bá ní kò jẹ̀gbin ìyẹn ni pé àtẹ́lẹsẹ̀ rẹ̀ yìí tá àtẹ́lẹsẹ̀ fi máa jìn wọnú ní ọwọ́ àárín yẹn obìnrin tẹ́ àtẹ́lẹsẹ̀ rẹ̀ bá fúláàtì ẹ má fẹ́ níyàwó yọmọ tí a kì í mọ́lẹ̀ ṣe ti gbẹ́rù ẹ̀rí lẹ̀ Yorùbá dáadáa ní tíṣẹ́ rí Ọlọ́run pẹ̀lú ẹ̀ ní àtìyàrátù torí bó lẹ ṣe fẹ́ fi sáyẹ́nsì àbí ṣẹ̀rí Ọlọ́run ríléètì àtẹ́lẹsẹ̀ obìnrin tẹ́ ẹ fẹ́ bó lẹ ṣe fẹ́ ríléètì ẹ̀ mọ́ kádàrá tọ́ba tí wàá jẹ́ pé ẹ̀rí ríléètì mọ́ra wọn superstition àbí wọ́n ń sọ ẹgbẹ́ náà ni ààrẹ nìkan tó ṣe empirical study tó ṣe dáadáa tó mú yẹ̀kínù wá pé èmi ti lọ lé gbogbo olówó tí ń bẹ láyé mo dẹ̀ ti ráwọn ìyàwó tí gbogbo olówó ayé fẹ́ mo ti rí i pé gbogbo wọn o wọn kì í ní àtẹ́lẹsẹ̀ tí mọ́ balẹ̀ àwa ni bóyá òótọ́ ni a lè kíyèsí o àmẹ́nu pé wọ́n lé lẹ́hùn náà kó ike obìnrin tátẹ́lẹsẹ̀ rẹ̀ bá balẹ̀ kọ́ gbọ́dọ̀ fi ṣèyàwó yọmọ tí azikì rẹ̀ mọ́lẹ̀ wọ́n lé lẹ̀ bẹ́ẹ̀ ló kó tìyàrá tùnú àbí kí yẹn nígbà tí wọ́n ti fẹ́ sẹ́ kọ́ ìmọ̀ ẹ̀ mo ti wọ́n kí àní bá wọn lé àtìyàrá tùnú Ànábì sallallahu alaihi wasallam ní àtìyàrá tù ṣirkún kí yẹn ò fi irú nǹkan bẹ́ẹ̀ ṣe àpẹẹrẹ kó dẹ̀ nígbàdọ́nú ẹ̀ ṣirkún gbígbà pé yẹn mú orogún pẹ̀lú Ọlọ́run toró gbọ́kànlé Ọlọ́run mọ́ ó ti affect gbọ́kànlé Ọlọ́run ọba rẹ̀ àdìsí Ibn Mas'ud ni o àdìsí náà ní ẹjọ́ nú díẹ̀ àmọ́ yìí tó fojú hàn jù ní kọ́lá láàfíà ọ̀rọ̀ tí Ibn Mas'ud wá sọ tẹ̀lé ní pé wa ma minna illa àmọ́ ta ni ọ̀kí ń dà láàmú nù wa ẹlẹ́kùngbà tí wọ́n tó ti gbajúmọ̀ nílẹ̀ Yorùbá pé obìnrin tí ó bá ti ní kọ́ jẹ̀gbin o tó bá ti tásẹ̀rẹsẹ̀rẹ̀ bá ti bá yọmọ tí a sì kíyàn mọ́lẹ̀ ṣẹ́rù ò ní ba gbogbo ọkùnrin tó bá fẹ́ fẹ́ yàwó kò sí bó ṣe lé lóhun nífẹ̀ẹ́ tó ẹ̀rù ẹsẹ̀ yọmọ bá díẹ̀díẹ̀ pé àbí tí wọ́n sọ yẹn àbí yọ̀ wá rí bẹ́ẹ̀ ni wa ma minna illa kò sẹ́ni tí kì í fẹ́ dààmú lọ́kàn nù wa walakinna Allaha yudhibuhu bitawakkuli àmọ́ pẹ̀lú gbọ́kànlé Ọlọ́run ọba Ọlọ́run fi mú kúrò nínú ọkàn mùmínì ẹbọ tá Ànábì pé kò túmọ̀ pé gbogbo ẹni tó bá ti wá dánrú ẹ̀wò ti dẹlẹ́bọ ẹ̀ lè kírun lẹ́yìn ẹ̀ mọ́ o ẹ máa pè ní ẹlẹ́bọ kọ́ o bí a ṣe lẹ́bọ tó tóbi la lẹ́bọ kékeré èdè Lárúbáwá wọn mọ̀jàzátù pọ̀ nínú èdè òun ni pé ká fi wọ́ọ̀dù kan tó tán máa ń lò fún nǹkan kékeré kan ká fi represent nǹkan tó tóbi àbí ìtàn máa ń lò fún nǹkan tó tóbi nígbà míì ká fi represent nǹkan tó kéré lẹ́fì Ànábì sallallahu alaihi wasallam ní la yazni zani hina yazni wa huwa mu'minun ẹni tí ń ṣe ṣìnà gángan gbà tí ń ṣe lọ́rùn kìí ṣe mùmìnì tọ̀ṣáwá ní gbogbo ṣìnà ti di kèfèrí láyé ẹni tí ń jalè Ànábì ní gbà tí ń jalè lọ́rùn kìí ṣe mùmìnì ṣé ẹni tó bá ti wá jalè ti di kèfèrí Ànábì sallallahu alaihi wasallam lẹ́ni bá ń lọ́ni lọ́wọ́ gbà kìí ṣe mùmìnì nígbà tí ń bá ń dẹ́rú ẹ̀wò Ànábì ní la targabu an abaikum àdìsí tó lẹ́sẹ̀ ńlẹ̀ látọ̀dọ̀ mọ́ Bukhari àti Muslim la targabu an abaikum fa innahu kufrun bikum an targabu an abaikum kíyàn ọmọ yọnu sí mọ̀lẹ́bí ẹ̀ kó máa gbógun ti mọ̀lẹ́bí ẹ̀ kó sì máa fẹ́ associate ara ẹ̀ pẹ̀lú mọ̀lẹ́bí ẹ̀ kó máa sá fún bàbá rẹ̀ àbí kó máa bá bàbá rẹ̀ àti ìyá rẹ̀ jà Ànábì ní ẹni bá ń kórìíra bàbá tó bí ó ti di kèfèrí kúfùrù ni tó kìí ṣe kèfèrí ń pa ẹ̀ ní kírun lẹ́yìn ẹ̀ àbí kò ìṣọmọ ìyá yín ní Ìsìlámù mọ́ kúfùrù bẹ̀ yẹn kúfùrù ń dúnà kúfùrìn ìtumọ̀ ẹ̀ ní pé aláìmoore nítorí pìlẹ̀ wọ́ọ̀dù kèfèrí náà ní pé kíyàn oróore kó bò ó mára àbí kó fojú fò wọn ló kàfàrà ẹni tí ó bá moore káfíìrù lòun náà ẹ ṣoore fún kọ̀ wá dúpẹ́ káfíìrù ni àmọ́ ṣé káfíìrù pé kìí ṣe mùsùlùmí mọ́lẹ̀ gbà lérò rárá so lẹ́ẹ̀fì mọ̀ túmọ̀ gbogbo irú àwọn àdìsí tíyàrá yìí ń pe àtíyàrá tù ṣírkún kò yẹ ṣe gbogbo bí tẹ́ bá ti rí kúfúrú àti ṣírkù náà ní ẹlẹ́bọ láwọn èèyàn kèfèrí láwọn tọ́lá àwọn kan máa ń ṣì túbẹ̀ ní o tí wọ́n mọ̀ pé gbogbo èèyàn kèfèrí àtẹlẹ́bọ gbogbo èèyàn kèfèrí àtẹlẹ́bọ lọ́dọ̀ wọn látara àtukùtù àtà ìkẹ́kọ̀ọ́ yanjú ẹ̀kọ́ ẹ̀sìn nígbà tí wọ́n gbágbárí ilẹ̀ fáwọn àfáà tó yẹ kí wọ́n gbé ilẹ̀ fún so àwọn tó ti ṣì í gbọ́kàn làwọn náà gbágbárí ilẹ̀ fún yóò fà kí wọ́n mọ̀ pé àtolórí àtẹlẹ́mù wọn mọ̀ pé kálukú ń kèfèrí inna ruqa wa tamaima
watiwalata shirk àdìsí mi náà tún nù rúkìá gbogbo tó bá ti jẹ́ rúkìá o ẹbọ ni tá a sì mọ̀ pé àwọn rúkìá ń bẹ tó dáa gbogbo tó bá ti jẹ́ tiwalatu o tóbìnrin máa ń ṣe tán máa ń pè ní àdódùn àbí wọ́n ṣe máa ń pè é káyámátá tí ọkùnrin rẹ̀ ó fi máa gbádùn ẹ̀ ẹbọ ni tá a sì mọ̀ pé náà gbogbo ẹ̀kọ́ lẹ́bọ ńbẹ́ńbẹ́ tó jẹ́ idán tí wọ́n ṣe pé hukumu sihiri lọ́wọ́ àfún kì í ṣe hukumu ẹbọ àwọn àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ a máa wà lórí gbogbo kíní wọ̀nyí táwọn èèyàn máa ń sì gbọ́ fẹ́rẹ́ dà pé a ti bára wa sọ̀rọ̀ rí lérí à ń de tíra èwo ló jẹ́ bọ́ ńbẹ̀ èwo ni èṣẹ́ bọ́ ńbẹ̀ àtẹ̀wó ló yẹ kí yín ó jìnà sí àmọ́ kì í ṣe bọ́ àmọ́ haramu ni ó dà pé a ti sọ̀rọ̀ lérí ẹ̀rí sorú ẹ̀ ní ti tíra yìí anabi Ọlọ́run táwọn anabi Ọlọ́run bá ti wá ń jíṣẹ́ àwọn èèyàn yára fẹ́ sún àwọn èèyàn yára fi tíyàrá bá wọn lò wọ́n fi tíyàrá bá anabi sọ́lé wọn alayhi salatu wassalam lò tí wọ́n sọ pé ìtọ̀yárná bíkà àtìgbà tó tiẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ yìí gan ńlá ti ń fura ipò jó ọ̀rọ̀ mọ́ lù yìí ó dà yìí pé iṣẹ́ tó ń jẹ́ fún wa yìí ló fa sábà bí òjò tí ọ̀rọ̀ mọ́ tiẹ̀ ti kò rí létí mọ́ra wọn. wọ́n á ní látìgbà tó ti délẹ̀ yìí tó ti dásẹ̀ délẹ̀ yìí gan ní gbogbo ọ̀rọ̀ wo tí lójútùmọ́ tó sì bẹ̀rẹ̀ sí ní máa jíṣẹ́ yìí fún wa lọ́rọ̀ wo tí lójútùmọ́ ìtọ̀yárná bíkà à ń ronú aburú sí ọ. pé látìgbà tí mo ti fẹ́ lágbájá ni nǹkan ò ti jọra wọn mọ́ ẹ mo fẹ́ kọ́ ọ lẹ̀ látìgbà tó ti fẹ́ ní nǹkan ti jọra wọn ìyẹn ṣe ní òun ṣe pẹ̀lú kádàrà àmẹ́já dára lẹ́kọ̀ọ́ díẹ̀ mẹ́ kódà bàbá nílé tẹ̀síwájú púpọ̀ níbi tẹ̀síìrì lọ títí mọ́ nípa ọ̀rọ̀ tíyàrá exemption wá látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam tí àdìsí tó gbajúmọ̀ tán náà ànábì ní la shu'ma illa fi thalath kò tọ́ kí yìí ó máa ní èrò aburú sí nǹkan tí kò rí létí mọ́ sábà bí nǹkan ọ̀hún àyàfi ní àyè mẹ́ta torí ìpìlẹ̀ tíyàrá náà ni pé lárúbáwá ní jọ̀ǹjọ̀ wọ́n mú ẹyẹ kan wọ́n mú ẹyẹ wọ́n wà tíyẹn bá fẹ́ ṣe ìrìn àjò wọ́n wà ju ẹyẹ yẹn lẹ̀ wọ́n mọ̀ wo ibi tí ó gbà tó bá jápá ọ̀tún ni ẹyẹ yẹn fò gbà wọ́n ní ìrìn àjò yìí dáa ìrìn àjò yìí dáa ẹ̀ẹ́dẹ̀ rí tẹ́ ń bá lọ ẹ̀ rí yanjú ẹni tẹ́ ń wá lọ́hún náà ẹ̀ bá ẹ̀ lọ láyọ̀ ẹ̀ bọ̀ láyọ̀ tó bá fò gba apá ọ̀tún àmọ́ tẹ́yẹ yẹn bá fò gba apá òsì wọ́n ní ẹ má lọ ìrìn àjò yìí ò lè dáa tìyàrátù ní ti ń jẹ́ tìyàrátù gẹ́gẹ́ náà nù bóyá fi ẹ tóun kan fò gba póòsì ń tiẹ̀ bóyá póòsì ń jẹ bóyá oúnjẹ kan bẹ lọ́nà ibẹ̀ tí ó fẹ́ wá lọ àbí nǹkan kan ní ó ṣàwọn ẹyẹ tí ó fi gba póòsì kí ló yẹn ṣe wá rí létí mọ́ ní àjò tẹ́mi fẹ́ rìn so ibi tí ìgbàgbọ́ yẹn ti lẹ̀ nìyẹn láti bẹ̀rẹ̀ pẹ́pẹ́ àwọn alárúbáwá ni wọ́n ti ní tàtọ́ yùrù yẹn nínú ìgbàgbọ́ wọn ànábì wa gbógun tì í pé kí wọ́n mọ̀ ṣe mọ́ ọwọ́ ni la shuma illa fi thalath àmọ́ ṣùmù tasha'um tí yẹn bá ṣe àyàfi nǹkan mẹ́ta àdìsí yẹn wá dẹ́jọ́ lẹ̀ pé ó ṣe wá láyàfi nú ṣe bọ́rọ̀ ká gbọ́ lọ́wọ́n ọba gbọ́ ká gbọ́ kàn lé ni iṣẹ́ tú láyàfi nú ànábì ní tẹ́ bá fẹ́ fẹ́ yàwó ẹ lè ṣe tasha'um ẹnìkan ti fẹ́ arábìnrin yẹn nìkan fẹ́ tẹ́lẹ̀ ó ń tọ̀hún gbẹ́mí mi ó kú lọ́dọ̀ ẹnìkan tún fẹ́ kò pẹ́ kò tóṣù kò tọ́dún òun náà tún fayé lẹ̀ ẹnìkan tún fẹ́ òun náà tún kú ìwọ tó wá fẹ́ tẹ́rí sí kẹ́ ó tó bá yẹn lẹ́rù làwọn kan máa tún sí pé ànábì gan ní la shuma illa fi thalath kí wọ́n má dábàá rú ẹ̀ ẹnìkan fẹ́ ọ̀rọ̀ down ẹlòmíì náà fẹ́ òun náà tó òun náà. ẹlẹ́ẹ̀kejì tá ànábì dákọ ni almaskan ilé gbígbé adar pé tasha'um àbí ṣùmù èèyàn lè ṣe níbi ọ̀rọ̀ ilé gbígbé ẹnìkan ti ilé tẹ́ fẹ́ rà wọ́n láwọn kan ni wọ́n gbé bẹ̀ tẹ́lẹ̀ kí ló ṣe wọ́n tí wọ́n fi kó kúrò ń bẹ̀ wọ́n ní àlìjẹ̀nú kan máa yọ sí wọn àlìjẹ̀nú máa dà wọ́n láàmú àlìjẹ̀nú báwo ẹ̀yin náà kó síbẹ̀ nígbà tẹ́ wọ bẹ̀ lẹ́yìn náà bá rí i pé gbogbo nǹkan dàrú àwọn ọmọ ń ṣàìsàn àwọn ọmọ tí kì í rẹ̀ tẹ́lẹ̀ gbogbo nǹkan bísínẹ́sì dojúrú inú ilé yìí ẹ̀yin náà fi bẹ́ẹ̀ lẹ̀ lómi ìtúgba léyìn lẹ́yìn yín òun náà tó rójú tu ara ẹ̀ wọ́n ní ẹnì kẹrin tóun bá fẹ́ dé kó mọ̀ sọ pé kíní òun gbọ́kàn lọ́lọ́run o kí ó láǹfààní àti ṣe tasha'um zọ́ọ̀rù hadith yẹn ni nǹkan kẹta ní almarkab nǹkan ọ̀gùn alfaras nǹkan ọ̀gùn yẹn pé mọ́tò lè jágbà náà fún yẹn nígbà míì àbí nǹkan ọ̀gùn tí yẹn bá ń gùn ń pè yẹn lè ṣe tasha'um nígbà àmọ́ èyí tí ìtumọ̀ tó lálàáfíà jù fàdísì wọn kì í ṣe ń pa ànábì ní ká máa ṣe tasha'um níbi nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ìtumọ̀ tó lálàáfíà ní ìbámu pẹ̀lú àwọn ẹ̀gbà wa hadísì yẹn mìíràn tó wá tí láńgbéjì yẹn clear jù bẹ́ẹ̀ lọ wọn lá ànábì ń sọ ń bẹ pé innama shu'mu fi thalath innama lọ́wọ́ ń bẹ yẹn ni pé gbogbo aráyé tí wọ́n máa ń ṣe tasha'um o innama fi thalath bí mẹ́ta náà wọ́n ti máa ń ṣe nílẹ̀ lárúbáwá ńjọ́ náà tasha'um wọn ibi mẹ́ta ni máa ti wáyé níta ànábì ń sọnù kò sọ pé yá tẹ́ bá fẹ́ fẹ́ yàwó ẹ máa wo kí ni ó ṣẹni tí ń fẹ́ tẹ́lẹ̀ ẹ máa wo kíní kan
àwọn tí wọ́n máa ṣe tasha'umu lérò burúkú látara àìní sábà fún nǹkan tí ó bá ní sábàbí tún lè rí létí ẹ̀ mọ́ sábàbí kan tó bá làákà ìmú. innama fi thalathin nǹkan mẹ́ta kan náà ni máa gbé wọn ṣe tán bá fẹ́ fẹ́yàwó tán bá fẹ́ ra nǹkan ọ̀gùn àbí tí wọ́n bá fẹ́ kó sílé tuntun. Imamu Tahawi al-Imamu Tabari bí wọ́n ṣe tú hadisi nínú. àwọn àfáà mi nínú ìtumọ̀ táwọn rí fún níbàámu pẹ̀lú àwọn ẹgbàá wa mi tó wà ní pé ànábì ní in kana shumu fi shay'in tí nǹkan kan bá tiẹ̀ lè máa jẹ́ tasha'umu tí ó máa dàyàn láàmú lọ́kàn ajá sí pé níbi nǹkan mẹ́ta àbí ká sì sọ pé tasha'umu yẹn wọ́n tú sí pé bí al-Imam Abubakar ibn al-Arabi tí n bá gbàgbé wọn ní at-tasha'umu kíyàn lérò aburú sí nǹkan ìtumọ̀ rẹ̀ ní pé tá nẹ́bí sọnù hadisi òun ní pé at-ta'asatu ìsorí ibú àbí ìkó àgbákò ọlọ́run á sábà máa fi nǹkan mẹ́ta ṣe sábàbí rẹ̀ ńgbà míì. alákọ̀ọ́kọ́ ni ilé, ẹlẹ́ẹ̀kejì ni obìnrin, ẹlẹ́ẹ̀kẹta ni nǹkan ọ̀gùn. èèyàn lè kó ire ń bẹ́ẹ̀ èèyàn sì lè ṣàgbákò ń bẹ́ẹ̀. àwọn kan ní rárá ìtumọ̀ rẹ̀ ní pé rárá ẹni tí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá ànábì dákọ̀ ń bẹ̀ yẹn nínú hadith yẹn tó exempt lára ọ̀rọ̀ tíyára níta ànábì gbà lérò ní pé tá a bá fẹ́ wá ta ló ṣoríire láyé àyè mẹ́ta yìí là máa wá sí. tá a bá sì fẹ́ wá ta ń ṣorí ibú láyé o tí èso orí ibú tàlkìyámọ̀ orí ibú táyé ń pé ṣé ó ráyé gbé àbí ọ̀ráyé gbé sọ gbádùn ayé àbí ọ̀gbádùn ayé sọ lówó lọ́wọ́ sọ dáa fún àbí ọ̀dáa fún ibi nǹkan mẹ́ta yìí láyé fi mọ̀ọ́mọ̀ innama shu'umu fi thalathin ń pé nǹkan mẹ́ta náà nìyẹn fi mọ̀ọ́mọ̀ yẹn ní ẹni tí ọ̀ráyé ṣe pé kò gbádùn ayé kìí ṣe tasha'umu mana istilahi tá a mọ̀ ńlá nàbì mí níbẹ̀. wọ́n ní tọ́jú àwọn tún bẹ́ẹ̀ ni pé àdìsí mi ń bẹ tá nàbì sallallahu alayhi wa sallam ti ní sa'adatul mar'i fi dunya thalatha nǹkan mẹ́ta la fi máa sọ pé èèyàn ṣoríire tayé kìí ṣe tàlkìyámọ̀ o ń gbádùn ayé ó lówó lọ́wọ́ ayé rọ̀ ọlọ́run nǹkan mẹ́ta lẹ́ẹ̀fì mọ̀. ẹgbàá mi ní mẹ́rin. alákọ̀ọ́kọ́ ni pé almar'atu soliha obìnrin rere ẹ ti rí pé àwọn the same thing tá nàbì mention bí àdìsí ṣúùmù yẹn náà ló mention bí oríire wọn ló jẹ́ àmọ́ ìpè ṣúùmù yẹn orí ibùlà nàbì gbà lérò ń bẹ̀. almar'atu soliha obìnrin rere ni wọ́n fi mọ̀ pé oṣoríire láyé orobìnrin fẹ́. àbí almaskanul wasi' ilé tó tóbi tó gbáàyè ilé tíyẹn kó sí tíyẹn ń gbádùn ẹ̀ nǹkan oríire míì ni ẹni tí ó bá tí nílé lórí láyé yóò máa rí i pé òun ò tí ì ṣe ń tẹ́gbẹ́ ń ṣe. ẹlẹ́ẹ̀kẹta òun ni almarkabul hani nǹkan ọ̀gùn tó fi yàn lọ́kàn balẹ̀ tẹ́ ẹ̀ máa kówó lé ní gbogbo ìgbà ilé mẹkáníìkì lé ní ilé kíní kan bá náà fi ta lọ́la ìyẹn òun ló jẹ́ ẹlẹ́ẹ̀kẹta. ẹlẹ́ẹ̀kẹrin òun ni aljaru salih alábàágbé rere alábàágbé tí ò ní máa fòrú ẹ̀mí yín wọ́n ní tá nàbì sallallahu alayhi wa sallam gbà lérò lérí hadith nìyẹn. n ta fẹ́ mú jáde tó já lọ gbogbo ibi ni pé àwọn ìjọ ànábì sallallahu alayhi salatu wa salam wọ́n ṣe tíyára sí i pé lágbà tó ti délẹ̀ yìí náà ni gbogbo nǹkan ti ń dojúrú fún wa nítorí àwọn ànábì ọlọ́run tán bá ti bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ ìmọ́lẹ̀ wọn a máa dá gbogbo òkùnkùn lágara. àwọn olóòṣà ó pè òṣà àti àwọn àpẹẹrẹ tán máa ń rí tẹ́lẹ̀ tán fi máa ń ṣe bó ṣà ń jẹ́ àwọn ohun tí ẹ̀ wá ní rí kankan mọ́. wọ́n wà ní àdẹ òṣà wa sí ọ àní kó ṣàwọ́ bọ́ wí àní kíní kan gbogbo àní yẹn ó di halẹ̀ lásán kò nítumọ̀ mọ́. ọlọ́run dá gbogbo òṣà lágara ni wọ́n á ní tọ̀yárná bíkà ó dà pé dídé rẹ̀ yìí àti iṣẹ́ tó ń jẹ́ láàrin wa yìí ló fa gbogbo wàhálà ta níyì ló fa gbogbo pírọ́blẹ̀mù ta níyì òjò náà rọ̀ mọ́ wọ́n sì láwọn obìnrin wọn náà rọ̀ mọ́ bímọ ìtọ̀yárná bíkà iṣẹ́ tó ń jẹ́ yóò bá wa lára mu wọ́n ló kó bá wa. àwọn ìjọ anabi sọ́líò anabi musa alayhi salatu wa salam àwọn náà sọ bẹ́ẹ̀ sí anabi musa tọ́lọ̀ ní wà ń tùsí bó ń sẹ̀ yí àtúnyà tọ́yàrú bí musa wà mọ̀ máàhù. àdánwò tó bá kan gbogbo àwọn ọmọlẹ́yìn fìràwọn náà wọ́n ní musa àti gbogbo àwọn ìjọ rẹ̀ ní ẹ̀yin lẹ́fà ìgbà tẹ́ ti ń ṣẹ̀sìn míì tó yàtọ̀ sẹ́sìn tiwa làwọn òòṣà wa ti ń bínú wọn ò ti dá wa lóhùn mọ́. àwọn ìjọ kan náà tọ́lọ̀ ń gbé dìde nínú súrátù yàsín tọ́ran àwọn ashabal qaryati tó ní kí wọ́n lọ jíṣẹ́ fún àwọn aráàlú kan àwọn náà débẹ̀ wọ́n jíṣẹ́ àwọn aráàlú yẹn ní inna tatayyarna bikum la illam tantahu lanarjumannakum wala yamassannakum minna adhabun alim. inna tatayyarna bikum èrò wa burú sí i ó dà pé láti ìgbà tẹ́ ti dé ẹ̀yin lẹ jẹ́ ká ní láàrí mọ́ ẹ̀yin lẹ jẹ́ kí gbogbo ìlú yọ dàrú. wọ́n á sọ bẹ́ẹ̀ fún anabi sallallahu alayhi salatu wa salam
inna tayyarna bika bima ma'aka qala ta'irukum 'inda Allah. Ó ní aburú tí ń ṣe yín àtọ̀dọ̀ Ọlọ́run ní tí ń wá kìí ṣe ẹ̀dẹ̀ dákun ò lè fa aburú kan ẹnìkan nígbàgbọ́ ni. Bal antum qawmun tuftanuna ọ̀rọ̀ dàrú wọn yín lọ́wọ́. Bal antum qawmun tuftanuna Ọlọ́run fún rẹ̀ lọ́dàn yín wò. Ọlọ́run ní wa kana fil madinati tis'atu rahtin. Ẹ̀rí wa kana fil madinati tis'atu rahtin. Àwọn mẹ́sàn-án kan wà ń bẹ nínú ìlú yẹn. Àwọn mẹ́sàn-án kan ń bẹ nínú ìlú yẹn nínú àwọn akọgun ìlú. Yufsiduna fil ardi, wọ́n balẹ̀ jẹ́ ni wala yuslihun, àwọn ò sínú àwọn tán tún ayé ṣe. Pé nínú àwọn kèfèrí yẹn wò, àwọn mẹ́sàn-án kan bẹ tán ya wèrè yàtọ̀. Àwọn mẹ́sàn-án kan bẹ nínú ìlú yẹn tún ya wèrè yàtọ̀. Àwọn kan dákọ̀ wọn, wọ́n dákọ̀ Kudaru sínú wọn, Kudaru ibn Salif. Wọ́n lárábìnrin kan nínú ìlú yẹn, ọ̀rẹ́ wà púpọ̀ ó dẹ̀ lówó lọ́wọ́. Ó wá kọ ọkọ kalẹ̀, ó lóun ò fẹ́ ọkọ òun mọ́. Nígbà tó wá divorce ọkọ rẹ̀, ni ó wá gbé prize ńláńlá kalẹ̀. Ó sọ pé ẹni tó bá lè bá Sọ́líù jà, tó bá lè pa Sọ́líù, àbí ńgbà tá Ànábì Sọ́líù padà tún mú ràkúnmí náà wá fún wọn pé ẹni tó bá lè pa ràkúnmí rẹ̀ ní ọ̀fẹ́ òun. Ó jẹ́ obìnrin kan tí gbogbo àwọn ọkùnrin tó tóbi nínú ìlú, àwọn èèyàn ńlá, àwọn gbajúmọ̀ fẹ́fẹ́ wá ní ẹni tó bá lè pa Sọ́líù, tó bá lè ṣekú pa Ànábì Ọlọ́run, òun ní ọ̀fẹ́ òun. Wọ́n ní ìyá kan náà ń bẹ, ìyá arúgbó ni. Ó sì bímọ àwọn ọmọ tó rẹwà bíi 4. Gbogbo àwọn ìtàn yẹn wọ́n lé ilẹ̀ náà là ń kó, torí kò sí ìtí Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa ń bẹ. Àwọn kan ni wọ́n pé lọ bá wa. Wọ́n ní ìyá náà, ìyá àgbàlagbà, ó bímọ 4, àwọn ọmọ náà rẹwà, àwọn ọmọbìnrin. Ni wọ́n sọ pé ẹni bá lè ṣekú pa Sọ́líù, òun promise rẹ̀ pé òun fún ní kan náà ọmọ òun. Ńlá àwọn àgbààgbà tí wọ́n jẹ́, wọn kì í ṣàgbà lọ́jọ́ orí, àmọ́ wọ́n jẹ́ ògbóǹtarìgì ọmọ ta tí sàtúrà tí wọ́n jẹ́ 9 nínú ìlú. Wọ́n burú gan, gbogbo ń tó bá ti jẹ́ máa burú nínú ìlú, ọwọ́ wọn lẹ́ẹ̀mọ́ wá sí. Àwọn ọba yìí jẹ́ ṣe mọ́ báwa náà ṣe ń celebrate àwọn ọmọ ta nílẹ̀ Yorùbá nísìnyí, lẹ́sìkò àwọn ọmọ ta chief láàmú pé wọ́n. Àwọn ọmọ ta tó ń ba ayé jẹ́ tí wọn ò ní mọ̀ràdì kankan, tó yẹ kí ìtànpè ní mọ́ra kó question ìgbésí ayé wọn pé kílẹ̀ yìí ń ṣe láyé. Àti ọdọọdọ chief olóyè kìíní kan. Yufsiduna fil ardi, wọ́n ń ba ayé jẹ́ ni wala yuslihuna, ẹni wọ́n tọ́ka sí nǹkan tún ṣe rí nínú ayé, wọn ò ní àṣeyọrí kan nínú ayé. Wọ́n ti wà látàsíkò Ànábì Sọ́líù alayhi salatu wassalam náà bẹ́ẹ̀. Àwọn ni wọ́n á fẹjọ́ Ànábì Sọ́líù sùn, àwọn ni wọ́n gbé kọ́ńtrákìtì pípa Ànábì Sọ́líù fún. Wọ́n á ṣe meeting láàrin ara wọn. Wọ́n ní ẹjẹ́ apá ká finish ẹ̀, ká delete ẹ̀, bí wọ́n ṣe máa ń lọ ṣe operation assassination. Wọ́n fẹ́ pa Ànábì Sọ́líù alayhi salatu wassalam. Ọlọ́run ní qalu taqasamu billah, wọ́n ní ẹ̀fọ́ Ọlọ́run búra, ẹjẹ́ amúlẹ̀ láàrin ara wa lanubayyitannahu wa ahlahu, òru lálọ́ fi ṣiṣẹ́ ọṣẹ́ náà, lóru lálọ́ jálu Sọ́líù òun àti gbogbo ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀, àwọn ará ilé rẹ̀, apá gbogbo wọn. Thumma lanaqulanna liwaliyyihi ma shahidna mahlika ahlihi. Tílẹ̀ bá sì mọ́, táwọn mọ̀lẹ́bí rẹ̀ bá dìde ogun, tá bá dìde ọ̀tẹ̀, a ní àmọ́ o, kálukú ó lè fọwọ́ rẹ̀ mọ́ ń bẹ̀. A ní ma shahidna mahlika ahlihi, kò sójú wa inna lasadiqun, òdodo là ń sọ àkúrọ́. Ẹni bá ṣe wínú, a lọ yọ ṣe lóru, a yọ ọ̀pá lóru, kílù yóò lè farabalẹ̀, kílù ó lè nísinmi. Ọlọ́run ní wa makaru, wọ́n ń pètèpèrò, makran, wọ́n ń dọ́gbọ́n, wa makarna makran, àwa náà ní palẹ̀mọ́dé wọn. Wa hum la yashuruna, àmọ́ wọn ò fura mọ́. Gbogbo ẹni tí ń gbèrò aburú sí wa, tí ń gbèrò aburú sí ọmọ wa, aya wa, Ọlọ́run ṣá máa gbé wa lékè. Ọlọ́run ṣá máa gbé wa, ọba tó gbé Ànábì Sọ́líù lékè, tó protect Ànábì Sọ́líù, má ṣá máa fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa. Suratu Hudu yìí, súrà tọ́lọ́run fi ṣàánú Ànábì Ọlọ́run tó pọ̀. Táyé fẹ́ gbẹ̀mí lọ́rùn wọn, táyé fẹ́ bà tí wọn jẹ́, tọ́lọ́run wá ṣàánú wọn. Àtànábì Hudu alayhi salatu wassalamu tóun tiẹ̀ lọ dájú kọ àwọn olóòṣà tó dájú kọ wọn pé ó yẹ sọ fún gbogbo àwọn òòṣà yín kí wọ́n máa ṣe mí láburú tí wọ́n bá mọ̀. Tọ́lọ́run sì wá gbé lékè. Ọlọ́run ṣá gbé àwa náà lékè. La ilaha illallah. Wọ́n á palẹ̀ mọ́ láti lọ operate lóru pa Ànábì Sọ́líù alayhi salatu wassalam, kó tó wá di pé òkúta ni wọ́n lọ́lọ́run rán sí wọn, àwọn méje mẹ́sẹ̀sán. Ọlọ́run fi òkúta ránṣẹ́ sí wọn lálẹ́ mọ́júmọ́. Ẹ̀sùn wọn mọ́bi tí òkú náà ti ń wá, ti ń bá gbogbo wọn lórí. Ìyẹn kọ́kọ́ jẹ́ àmì àti mójísà tọ́lọ́run ṣe fún Ànábì Sọ́líù alayhi salatu wassalam. Ọlọ́run ṣá gbé àwa náà lékè. Wọ́n ṣe irú ẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam náà. Ṣebí ń lọ fa hijira tá Ànábì fi kúrò ní Madina, tó fi dèrò Madina, tó kúrò Makkah. Nígbà tí wọ́n ṣe meeting, Imam Muhammad ibn Ishaq, òpìtàn Islam, àti Waqidi àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n pìtàn.
wọ́n gba ìtàn náà wá látẹnu Ali ibn Abi Talib, wọ́n gbà wá látọ̀dọ̀ Aisha ibn Abbas àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà sọ̀hábà Suraqatu ibn Malik. wọ́n ní njọ́ tí wọ́n fẹ́ ṣe mítìn ní bá nàbí ṣe kúrò ní Maka tó fi dèrò Madina bí mítìn yẹn ṣe ṣẹlẹ̀ ní Daru Nadwa. ilé kan bẹ Maka tí Qusay ibn Kilab fi lọ́lẹ̀. gbogbo tó bá jọmọ́ bíi conferences àbí tó bá jọmọ́ bíi a deliberate lórí matter tó bá jẹ́ civil issue tó da gbogbo wa pọ̀ nínú ìlú yìí. inú Daru Nadwa àwọn tí máa ṣe wọ́n ti kọ́lé fún bí ilé ìgbìmọ̀ aṣòfin. wọ́n wá gbogbo àwọn àgbààgbà Maka wá pàdé ńbẹ̀, Abu Jali ń bẹnu wọn, Abu Sufyan ń bẹnu wọn àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n pọ̀. wọ́n ní bàbá kan wá jẹ́ bàbá àgbàlagbà. wọ́n gbà wá nú ẹgbà wá náà pé àṣetáni ló gbáwó èèyàn wọ̀. ó wá gbáwó arúgbó wa wọ́n mọ̀ ní Maka kò sẹ́ni tó dáa mọ̀. ó wá dúró lẹ́nu ọ̀nà. wọ́n á ń pé aráàbò níwọ́. ó ní kò dákọ̀ rẹ̀. wọ́n ní Sheikhun min Najd, Sheikhun min Najd. àgbàlagbà kan ní mi láti ilẹ̀ Najidi mo ti wá, tí a ń pè ilẹ̀ Hijaz ní Maka bọ́ sí. ní ilẹ̀ Najidi mo ti wá. Najidi ló ṣe déédéé Riyadh ní Saudi lé ní capital wọn. wọ́n ní kí lẹ wá ṣe, dẹ́n kí ni talẹ̀ ń wá, talẹ̀ béèrè. ó ní mo ní ń wá wò náà ni pé mo gbọ́ pé wọ́n lè fẹ́ deliberate lérí ọ̀rọ̀ arákùnrin tí ń dààmú yín yẹn Ànábì Muhammadu sallallahu alaihi wasallam. ní gbogbo ìgbà tá à ń sọ yìí Islam ti dé Madina. àwọn sàábì Ànábì kan ti ń lọ Madina already tá Ànábì ti ń fi wọ́n ránṣẹ́. tí gbogbo ará Mẹ́kà ti gbúrò pé wọ́n ní Islam ti ń gbòòrò yìí ti ń tóbi ní Madina, wọ́n dẹ̀ ti mọ̀ nípa Ànábì náà ní pẹ́ mọ́ lọ́mọ́. ìyọ̀ǹda Ọlọ́run ló kù ti ń dúró dé nígbà náà. wọ́n á ní ẹjẹ́ àtètè deliberate kíláàsì lórí ọ̀rọ̀ rẹ̀. mítìnì yẹn wọ́n fẹ́ ṣe ń jọ́nà ni bàbá yẹn dúró lẹ́nu ọ̀nà. ara abo ní ọ bàbá. ó ní ara Najidi ní kílẹ̀ wá ṣe mo gbúrò pé wọ́n lè fẹ́ deliberate lérí ọ̀rọ̀ Muhammadu sallallahu alaihi wasallam. lèmi náà ní ń wá pé bóyá mo lè ní mọ̀ràn kan, mo lè ní contribution kan sí kejì tí mo lè fún yín lérí ọ̀rọ̀ yìí. wọ́n á bẹ̀rẹ̀ mítìnì. wọ́n lẹ́nìkan ní òun ò mọ̀ túmọ̀ mítìnì tá a fẹ́ ṣe yìí o. ń pé Muhammad ó fẹ́ máa lọ nìyẹn jọ́ máa lọ. ṣe bí láti ìgbà tó ti wà nù Mẹ́kà yìí náà ni ti ń tako gbogbo ẹ̀sìn wa. àwọn òòṣà wo nísinmi látara ẹ̀, ọmọdé inú wo nísinmi, àgbà inú wo nísinmi látara pé ń sọ pé káfẹ́sìn yìí lẹ̀. tí gbogbo wa sì gbógun tì í tá à ń pé ń ṣe ṣe lè mọ bó àwọn òòṣà wa. ó wá lóun fẹ́ fìlú lẹ̀ àti wọn kanra, kí ló ń kan wá lára ń bẹ jọ́ mọ́ lọ́mọ̀nà, ṣe bí a fi gbádùn ara wa, a fi rójútu ara wa ni. ọlẹ́nìkan sọ bẹ́ẹ̀. bàbá tó lóun wá láti ilẹ̀ Najidi yẹn yẹn àṣetáni tó gbáwó èèyàn wọ̀ táwọn ọmọ ìpè ṣètáni ni. ó ló ní rárá, ṣé mo lè sọ̀rọ̀? ọ̀rọ̀ tẹ́ni yìí sọ kò sọ̀rọ̀ ńbẹ̀. kò sọ̀rọ̀ ńbẹ̀ rárá. ẹ sì wá jẹ́ ọ lọ. ẹ ṣàìmọ̀ yìí pé Kùránì tí máa kà yẹn dùn gan. ọ̀rọ̀ tí máa sọ yẹn dùn gan. tọ́ba ẹ bá lè tẹ bẹ́ẹ̀ lè fi ilẹ̀ tẹ rìlíìsì ẹ̀ tó bẹ́ẹ̀ lè lọ mọ́ yín lọ́wọ́ tó lọ sí ìlú míì tí wọ́n bá gba tiẹ̀ láwọn ìlú tó fẹ́ lọ yẹn tó bá padà ní ṣáúkà tó ní followers tó pọ̀ ẹ̀mí yóò lè balẹ̀ Mẹ́kà, ó lè kógun jà yín at any time o. tí ó wà á rán gbogbo tẹ́ ti fojú rẹ̀ rí ní Mẹ́kà ń bì. ẹ má jọ lọ o, kò sọ̀rọ̀ ń bì yín rárá. àwọn tẹ́ jòkó mi àwọn náà ní òótọ́ ni ẹ má jọ lọ o. ẹnìkan á ní èmi tún ní mọ̀ràn mi. ẹnìkan ní ìmọ̀ràn tèmi ní pé yìí tá a fi jó lọ ẹjẹ́ àti ìmọ̀lé. ká dé ní ṣẹ́kẹ́ṣẹkẹ̀, ká dé ní ṣẹ́kẹ́ṣẹkẹ̀ onírin ká filẹ̀ sínú ilé ńbẹ̀. tẹ́bi bá pa tára bá ní dáadáa. ibi táwọn akọrin aṣáájú rẹ̀ lọ òun náà lọ bá wọn bẹ̀rẹ̀ gbogbo àwọn Nábígà àti Zuhair. torí ojú akọrin wọn fi ń wà nábì pé Kùránì rẹ̀ yẹn àmọ́ sórin ní àbọ̀rọ̀ àti ẹ̀mọ́ ti ń wí gbà tí wọn ò rójú tu ọ̀rọ̀ yẹn ju ọpọlọ wọn lọ. ibi táwọn akọrin aṣáájú rẹ̀ lọ tí wọ́n lọ òun náà lọ bẹ̀ yẹn ni pé yóò kú ni wọ́n gbà lérò sallallahu alayhi wa sallam. bàbá ara Najidi yìí tún náwó ní àkọsọ́rọ̀ nbí ń tẹ́ sọ yìí. ń tẹ́ fi gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ni pé tẹ́ bá tì í mọ́lé gbogbo àwọn fọ́lọ́wà rẹ̀ tí wọ́n ti lọ Mọ̀dínà àtàwọn tán bẹ nílẹ̀ Habasha nínú àwọn mùsùlùmí tán ti ṣe hijira káàkiri àtàwọn ará Mọ̀dínà fúnra ara wọn náà tán ti gba Islam, gbogbo àwọn tán fẹ́ tiẹ̀ láwọn ìlú káàkiri gbogbo wọn ó kógun jà yín, wọ́n sì wá yọ Muhammadu bí tẹ́ dé mọ́ kó mọ́ dodo fámìlì rẹ̀ náà ní mọ́ wòran kẹ́ di ọmọ àwọn mọ́nú ilé kan. so mi ò rò pọ́rọ̀ wà níbi yìí tẹ́ sọ yìí o. wọ́n ní Abu Jali ṣẹ̀ṣẹ̀ wá náwọ́ ọ̀lọ́wà ní ìmọ̀ràn tèmi rèé. ìmọ̀ràn mi ní pé ẹ̀jẹ̀ apá ká dìlítì ẹ̀. àwọn èèyàn ní ìyẹn alágbára o. àwọn mọ̀lẹ́bí Abdul Manaf àwọn mọ̀lẹ́bí rẹ̀ mọ̀ tóbi tán bá dìde sí wa tán bá. ẹni náà bá ṣe ṣe ni kò ní jẹ́yàn kan ní ọ̀pá. àmú nínú gbogbo mọ̀lẹ́bí tí ń bẹ Mẹ́kà
àti gbogbo ìdílé kọ̀ọ̀kan tó ní láárí Mẹ́kà. A wá mú ọmọ kọ̀ọ̀kan bẹ̀, ọmọ kọ̀ọ̀kan láwọn ìdílé tó lóko tó ní bíbí, a mú ọmọ kọ̀ọ̀kan níbẹ̀. àwọn ọmọ èèyàn wà pọ̀ tí wọ́n jọ̀dọ̀, àwọn láàkó ìdàlé lọ́wọ́, àwọn láàkó àkélé lọ́wọ́ àtàdá nípẹ́ lọ sọ pírẹ́sìn yẹn lóru mọ́júmọ́ ẹ̀ pa. tí gbogbo yín bá pa lẹ́ẹ̀kan náà ẹ rí i pé gbogbo yín lẹ́jọ́ náà ní idà, ẹ rí i pé gbogbo yín lẹ́jọ́ ṣá láàké papọ̀ lẹ́ẹ̀kan náà, ẹ̀jẹ̀ rẹ̀ ó fi lè fọ́nká láàrin gbogbo wa. ìtumọ̀ ń pẹ́jẹ̀ ń fọ́nká ni pé tó bá tiẹ̀ wá di gbèsè síran wa lọ́rùn àbó fẹ́ di wàhálà ní Mẹ́kà, ẹbí Muhammadu sallallahu alayhi wa sallam kò ní lè dájú kọ́ gbogbo wa lápapọ̀ tí wọ́n mọ̀ pé èèyàn mélòó làwọn fẹ́ bá jà, gbogbo Mẹ́kà lọ́pàá pa ẹbí ọmọ àwọn. tó bá sì wá kàn pé ká sanwó tanràn mélòó náà ni gbogbo owó fi dáwó táfi sanwó blood money àbí wọ́n ṣe pé owó tanràn tíyẹn bá pààyàn. ní gbogbo àwọn tán bẹnu họ́ọ̀lù náà bá ní ọ̀rọ̀ ní bàbá tó wá láti ilẹ̀ Nàìjíríà yẹn àṣetáni tó wá fún wọn mọ̀ràn ọ̀rọ̀ ń bẹ ń bí tí Àbújá lè sọ ní kẹ́ ẹ ṣe. alẹ́ ẹjọ́ náà wọ́n ní Jibrilu alayhi salatu wassalam ló tètè wá bá Nábì pé ó lè súnlé lálẹ́ yìí o, sọ fún Ali òun ni kó sun eré bẹ́ẹ̀dì tètè yọ kúrò náà lé ńlọ fa hijirata Nábì fi sá. wọ́n ránṣẹ́ pé Abubakar lẹ́ẹ̀kan náà kó ti yá ẹja haza nǹkan ṣe ni àjò tá a fi kúrò náà lù sallallahu alayhi wa sallam. ọba tó gbà Nábì Muhammad lékè kó má ṣàgbé gbogbo wa náà lékè gbogbo èrò burúkú ọ̀tá lérí wa o. ẹjẹ́ á dúró níbẹ̀ lénìí. ó dà pé àsìkò tá a máa fi bára wa sọ̀rọ̀ ó ti pé wákàtí kan, ìrántí wo táìmù nígbà tí mo bẹ̀rẹ̀ àmọ́ yóò ti pé wákàtí kan báyìí. Ọlọ́run má ṣe jẹ́ kí ó ṣe wá láǹfààní la ilaha illallah. ibi tí a tú dé òun níbi àyà tí Ọlọ́run ti sọ yìí pé qala ya qawmi ara'aytum in kuntum ala bayyinatin min rabbi wa atani minhu rahmatan faman yansuruni min Allahi in asaytuhu fama tazidunani ghayra takhsir. bó ṣe wá bọ́rọ̀ rànkúnmí ṣe wá jẹ́ pẹ̀lú ògo Ọlọ́run látùmọ̀ mẹ́nubà tí Ọlọ́run bá fún wa lẹ́mí àtàláfíà ní ìgbà tí ó bá túmọ̀ next lecture pẹ̀lú ògo Ọlọ́run. Albarka suratu Hud Ọlọ́run jẹ́ ọba wa gbé taya tọmọ, Ọlọ́run jẹ́ aṣoríire látara al-Qur'an, oríire ayé àtòríire alkiyama. yìí tá a ti ṣe kó má bàjẹ́, gbogbo tó ṣe fún wa lóore kó má parẹ́ lójú wa, kó má parẹ́ lẹ́yìn wa. èyí tá a tún béèrè tá a ń fọkàn béèrè nínú oore, èyí tá a ń fẹnu béèrè tá a lè sọ ní gbangba, ọlọmọṣà file wa lọ́wọ́ já aṣoríire ayé já ṣe oríire alkiyama. la ilaha illallah. tá a bá dénú sàárì ká má rí nira, tá a bá déwájú wọ Ọlọ́run ọba kárí ọ̀nà rẹ̀ kára foríjìn rẹ̀, bò wá láṣìírí láyé kó túbọ̀ wá láṣìírí tó bá dijọ́ alkiyama. ká bá wọn ànábì Ọlọ́run, àwọn ẹni Ọlọ́run, ká bá wọn tò pọ̀ lálìjánnà, má jẹ́ awọ náà o, má jẹ́ ajíyà náà, má jẹ́ ajíyà ayé. ọlá sallallahu alaihi wasallam. àwọn òbí wa Ọlọ́run bá tọ́jú wọn, bá kẹ́ wọn. àwọn àfáà wa Ọlọ́run bá tọ́jú wọn, bá kẹ́ wọn. gbogbo olóore wa bá ṣàánú wọn. gbogbo ẹni tí ń wò wá, gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa ká lọ ní gbogbo ìgbà tẹ́ ń fojú rẹ̀ wò wá, Ọlọ́run bá dúró tẹ̀yin náà, kádùá yín máa gbà sí o. gbogbo gbígbọ́ àti dátà tẹ́ ń ná, wíwò tẹ́ ń wò, àsìkò tẹ́ ń ná, Ọlọ́run jẹ́ máa mọ̀ sí oore. ọlá sallallahu alaihi wasallam. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.